burúkú. lọ́mọ burúkú. ọmọ tí ó gbọ́ tìyá pẹ̀lú bàbá tí a máa bọ̀ wá lọ́mọ bánú jẹ́. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọgọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. rẹ̀ já wọlé ṣe bẹ̀rẹ̀ kò ní bágùn tẹ̀já wọlé kò lè dùn yàn bọ́mọ nìyẹn já wọlé wọn lọ́gọ́ rí ẹ̀rẹ́. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọgọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ewu rẹ̀ jẹun tán àṣẹnu mìírí 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 àṣẹnu mìírí bàdí ẹ̀jẹ̀ ń tàn abẹ́nu nulẹ̀ ọlọ́run máa ṣe wá láláyé mo. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọ̀dọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ ẹyẹ ò lè sọ tí ó sàn yá rẹ̀ kó dàgbà kó fò lọ sóhun lẹ́sẹ̀. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọ̀dọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. òṣòdókun dúró kàmá lérú ajé òdọ́sà dúró kàmá lè sàn ìgbàlẹ̀ náà tún lẹ́ẹ̀lẹ́sẹ̀ ọlọ́run tún wá ṣe kó má bá wa. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọ̀dọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. gbogbo ẹni tí a ní tó fẹ́ wá dénú sáà tí a dákún máa wàhálà wọn ká má dààmú dàbò kórè wá tó dé. ọlọ́run má bùn yín lọ́mọ burúkú. lọ́mọ burúkú. ọmọ tí ó gbọ́ tìyá pẹ̀lú bàbá tí a máa bọ̀ wá lọ́mọ bánú jẹ́. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọgọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ewúrẹ́ já wọlé ṣe bẹ̀rẹ̀ kò ní bágùn tẹ̀já wọlé kò lè dùn yàn bọ́mọ nìyẹn já wọlé wọn lọ́gọ́ rí ẹ̀rẹ́. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọgọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ewu rẹ̀ jẹun tán àṣẹnu mìírí 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 àṣẹnu mìírí bàdí ẹ̀jẹ̀ ń tàn abẹ́nu nulẹ̀ ọlọ́run máa ṣe wá láláyé mo. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọ̀dọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ ẹyẹ ò lè sọ tí ó sàn yá rẹ̀ kó dàgbà kó fò lọ sóhun lẹ́sẹ̀. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọ̀dọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. òṣòdókun dúró kàmá lérú ajé òdọ́sà dúró kàmá lè sàn ìgbàlẹ̀ náà fi ń tún lẹ́ẹ̀lẹ́sẹ̀ ọlọ́run tún wá ṣe kó má bá wa. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọ̀dọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. gbogbo ẹni tí a ní tó fẹ́ wá dénú sáà tí a dákún máa wàhálà wọn ká má dààmú dàbò kórè wá tó dé. kàkà nẹ́bì ọlọ́run má bùn yín lọ́mọ burúkú. lọ́mọ burúkú. ọmọ tí ó gbọ́ tìyá pẹ̀lú bàbá tí a máa bọ̀ wá lọ́mọ bánú jẹ́. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọgọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ewúrẹ́ já wọlé ṣe bẹ̀rẹ̀ kò ní bágùn tẹ̀já wọlé kò lè dùn yàn bọ́mọ nìyẹn já wọlé wọn lọ́gọ́. yasọ́nù nàbí khaira. Àmín.
وما بي من خير آمين ولكنني عبد ظلوم كما تدري آمين سترت عيوبي كل عن عيونه وألبستني ثوبا جميلا من الستر آمين إلهي يا رحمن يا سامع الورى أجب لي بدعواتي ويا كاشف الضر فأنت رجائي في الحوائج كلها وأنت الذي تؤتي الأنام بلا ستر فما لي وكيل آمين غيرك إنني لعبد ذليل يا مفرج لليسر وسيلتي شبه الجبال وفوقها وأنت عليم كل حاجات في الصدر آمين بسطت يدي آمين أرجو القبول ورحمة ونجلي أبدا من همومي ومن فكري. أعوذ بالله من الشيطان الرجيم. آمين آمين. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد آمين وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Ọlọ́run ti kẹ́ ànábì kọjá ká máa ṣe báárà sàlátù fún ànábì o. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi. káyọ̀sẹ̀ máa bẹ̀yẹ̀ pé kéèyàn dákun. kéèyàn má wulẹ̀ dákun rárá. rárá ànábì kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sọ sàlátù Ọlọ́run ò filẹ̀ láìkẹ́ báwo bá ṣe Ọlọ́run ò filẹ̀ láìkẹ́. sallallahu alayhi wa sallam. koríko tútù lásájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. tọ́lọ̀ mú jáde ńlẹ̀ẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá bomi sí bẹ́ẹ̀ bá bomi sí Ọlọ́run mọ̀nà tọ́gbà tọ́jú nǹkan ẹ̀ tí ì dàgbà. ẹnà bá bomi sí ọfẹ ta rẹ sórí rinu. insha Allah. látara bẹ́ẹ̀ ẹni yóò tọ́ bá nídìí kan gbà lọ́dọ̀ Ọlọ́run torí tiẹ̀ nítorí ta nẹ́bì. sallallahu alayhi wa sallam. ó bá wò ó lè wí tẹ̀lé wa pé Allahumma salli. Allahumma salli. ala original Muhammadin. ala original Muhammadin. wa ala ali. wa ala ali. international Muhammad. international Muhammad. wa sallim. wa sallim. ẹ bá ń sami aládìwọ́ lẹ́ẹ̀mẹ́ta. àmín. àmín. àmín ya Allah. mo kí baba wa ìmáàmù àgbà. àwọn náà làkọ́kọ́. àwọn number one nínú ìlú tá a wà ọkùnrin. ẹ dákun kúlù wà láwùjọ kan. baba wa alájí àgbà baba wa alágége àtàwọn tó bí wọn baba wa alágbàjì àtàwọn tó bí wọn kọ́lá baba wa àgbà tẹ̀jídínní àgbà àtàwọn tó bí wọn baba wa Shehu Alimi àtàwọn tó bí wọn afa bigore òkèkò béèrè àtàwọn tó bí wọn afa jọngọlá Sofiyanu Sawuri àtàwọn tó bí wọn alábìnrin òkèlélẹ̀ baba wa Badende afa wa Ndarabi baba ní sàlẹ̀ kòtò sàlẹ̀ àkànní sàlẹ̀ àjàsá sàlẹ̀ ìjẹ̀rà sàlẹ̀ gúnníyàn ìsàlẹ̀ àṣà àtàwọn tó bí wọn baba wa lókè òkúta òkè lèrú òkè àpòmù òkè anífowóṣe òkè kéré gbogbo ẹ bẹ́ẹ̀ àtàwọn tó bí wọn baba wa ní kọ̀rọ̀ àmàrí kọ̀rọ̀ gbùrùmá kọ̀rọ̀ afọ́jú kọ̀rọ̀ yóò tẹ́ èké gbogbo àwọn baba wa ní kọ̀rọ̀ àtàwọn tó bí wọn baba wa ní tẹ̀gbá ìtẹ́ ẹlẹ́fun ìta adú ìtakùdímọ́ ìtẹ́ ẹlẹ́pà ìta àmọ́dù gbogbo ìta àmọ́ àtàwọn tó bí wọn ó tó àtọ̀ nǹkan lónìí. èèkà ni gbogbo alátòkè délẹ̀ tó sùn sílẹ̀ àtàwọn tó sùn sẹ́yìn odi ọ̀tún níkẹ́ ọ̀tún láàrin ọlọ́run bá ṣe bá wọn fà bisimilahi kul huwallahu òkè kò mú ọ̀dà bisimilahi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àmín. ta ló lọ mọ. àkọlé wà sí wa ní lónìí ta ló lọ mọ níwọ̀n bá àṣẹjú ọ̀hún náà. ẹ dákun ta ló lọ mọ. ọkùnrin ní máa lọ ọmọ ní abóbìnrin. àwọn ọkùnrin là ní. lọ́dọ̀ tiẹ̀.
bẹ́ẹ̀ni ẹ jẹ́ mi ò dúró fáwọn ọkùnrin. jẹ́jẹ́ ńkọ́. akérèmọ́kànlá àwọn ò dúró fáwọn obìnrin. àwọn obìnrin la ní. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ láfi ṣe wá sí. ó ti tó báwọn náà ẹ má jọ kọjá bẹ́ẹ̀. torí bí ìbá ṣe pé bàbá wa Tẹ̀jírí ní pamílàsẹ̀ bẹ́ẹ̀ni. bàbá ìmáàmù àgbà yẹn pamílàsẹ̀ irú ìjòkó yìí báyìí káyà yìí tán kẹyìn àyè fẹ́ mọ́ kíla wí mọ́ tó kíla àwọn yẹn àfa aláṣẹ wà sí wọn àfi kíni àmọ́ ń gbọ́ ọlọ́run ṣàánú mi kọjá ń kọjú sí ẹgbẹ́ yẹn mọ wà. akramakumullah. àfa yìí akramakumullah. ta ló lọ mọ. ta ló lọ mọ mo sì láwọ ọkùnrin ni. èmi láwọ obìnrin ni. a padà já náà. ẹ gbọ́ ẹ̀yin ọkùnrin ta ló lọ mọ. àwa. ẹ̀yin obìnrin ẹ gbọ́ ta ló lọ mọ. àwa. ọmọ dìjà. ẹ sọ̀rọ̀ ẹ sì dákẹ́. àwa. ọmọ ti dìjà. àfa yìí. baba ayakumullah. rẹ́fúrẹ́lì iṣẹ́ ti gbọ́ báwọn ọmọ ti dìjà níyà yìí o. ọmọ ti dìjà àwọn obìnrin gba lọ́ọ̀yà ọkùnrin náà gba lọ́ọ̀yà. ajabu fata ìdáhùn hab sọ gbọ́n tí kàkàkí ànábì yìí. èmi lọ́ọ̀yà fún gbogbo àwọn ọkùnrin. lọ́ọ̀yà àwọn obìnrin ni. jẹ́jẹ́ sì ni lọ́ọ̀yà fún gbogbo àwọn obìnrin. bẹ́ẹ̀ni baba. ọ̀dà èmi wà ládájọ́ lónìí. ayakumullah. ọlọ́njàre yín pẹ́. tá a bàbá yàn mí pé mi ni kí n ṣe kọ́ dín ní àyè lónìí. ó ti dáa. èmi náà tún wá láwọn tí wọ́n yẹ̀ wò tí n bá ṣiṣẹ́ tọ́ra àwọn Supreme Court ní. àwọn wọ́n jòkó lẹ̀ yìí. tó ti rí ìwà yìí àwọn ni wọ́n jòkó lẹ̀ yìí. ta ló lọ mọ. ọlọ́mọ sàjárì yín pẹ́. àmín. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. وبه نستعين رب زدني علما. afa tó ga ọlọ́run ní falyanzuru al-insanu mimma khuliqa. فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق ما شاء الله يخرج من بين الصلب والترائب. afa tó ga ẹ má kọjá mọ́kànlá má dìbò rárá ọlọ́ni was-samaa'i wat-taariki gbé látòkè. was-samaa'i wat-taariki. wa ma adraka ma-t-taariku. wa ma adraka ma-t-taariku. an-najmu saaqibu. an-najmu saaqibu. in kullu nafsin lamma 'alayha hafizu. falyanzur al-insanu mimma khuliqa. khuliqa min ma'in dafiqin. yakhruju min bayni sulbi wàtàrọ̀. kàkẹ́ nabi wáwá àkọ́kọ́ ni harifu mi ní kòrò fèrè kasamu. ara fi búra ni lọ́dọ̀ Ọlọ́run fi búra ni. fi búra ni. Ọlọ́run ni mo mú sánmà àti tí máa dé lógìgì mo fi búra. was-samaa'i wat-taariki. afa yìí akramakumullah. n sọ fún àwọn kan bíi tafsiri níjó ní mo ní bọ́lọ̀ ń bá wa parọ́ kí ni ìyá ní sánmà tí ni ìyàwó ní sánmà ní tí o fi jẹ olóhùn. bọ́bá tiẹ̀ wá sòótọ́ gift wo ló ní tí ó fún. bọ́lọ̀ ń bá wa sòdodo gift wo ní sánmà ní tí ó fún Ọlọ́run. was-samaa'i wat-taariki. kí ni ń bẹ lára sánmà tọ́lọ̀ fi ń búra lára rẹ̀ afa yìí baba. wàhádàníyà tó ń Ọlọ́run náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Allah. afa yìí baba. sánmà tọ́lọ̀ ń dá tí ò lo gíráfù kò lo yẹ̀pẹ̀ kò lo símẹ́ǹtì kò lo irin bíríkìlà ò ṣiṣẹ́ ńbẹ̀ káfíńtà ò ṣiṣẹ́ ńbẹ̀ wẹ́dà ò ṣiṣẹ́ ńbẹ̀ ẹnìkan ò bọ́lọ̀ ń sí ọwọ́ sẹ́ni tọ́ba kan á ń tọ́ba kì ìpele kan sí ìpele kan. n ti bẹnu sánmà kọ̀ọ̀kan ju tí n bẹ̀rẹ̀ ilẹ̀ méjèèjì lọ toro sẹ́ni pele kan sí pele kan ni. was-samaa'i wat-taariki. njó tí wàá gbé sánmà nìkalẹ̀ àwa ará bùkù kan lára rẹ̀. la ilaha illallah. àgbọ̀ pé ń jò rí. àfa yìí ayakumullah. àwa ará bùkù kan lára sánmà rí láyè kan náà Kùránì nígbà tí wọ́n ń bi léèrè pé kí ló dé tí Ọlọ́run yìí fi sùn tẹ́ ẹ fi tò gbé ó ní látàkóso fún sínà tó ń wà lánàá ògbé ọ̀tá fírí lójú òun Ọlọ́run rí káwá pé ẹ padà wá Ọlọ́run sùn lọ́wọ́ kò ṣẹlẹ̀ rí wọ́n ní kí ló dé ó ní làhú máa fi samawati wa máa fi al-ardi lọ́wọ́ èmi Ọlọ́run ní sánmà àti ilẹ̀ wà mọ́ gbá mú ni bí n bá wá fẹ́ sùn tani kí n gbé fúkẹ́ bá ń gbà lọ́wọ́. was-samaa'i wat-taariki. mo wá fẹ́ sinmi díẹ̀ wò lágbájá bá ń gbà lọ́wọ́ ta ló tó wà. ta ló tó bẹ́ẹ̀ kò sí. àfa yìí. was-samaa'i wat-taariki. Ọlọ́run mọ̀ mùsàmá mi búra àti tí máa dé lógìgì. kíni ní dààmú àná Muhammad àwọn sahaba. sallallahu alaihi wasallam. kíni máa dé lógìgì. wa ma adraka mat-taariku. ikú ni kálukú fẹ̀ mí sí. gbọ́n ní máa dé lójijì. Ọlọ́run ní rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam. kíni ọjọ́ gbàgbọ́ yìí kíni òfin mọ̀ ọ́ ntí máa dé lógìgì ọ̀nà wo lọ́ọ́ gbà mọ̀ tí èyí ọ̀gẹ̀. wa ma adraka mat-taariku.
Sakibu. kí ló fẹ́ fi mọ̀ ọ́ tí máa dé lógìgì gan. Najimu. ọlọ́ni ìràwọ̀ kan ní. Sakibu. àmọ́jọ́ sáyè fún sámà tẹ́lẹ̀. Kọ̀láyé sánmọ̀. afa yìí Baba. òun aláyè sámà ìjáwálá tẹ̀lé ẹ̀rà sí ọlọ́run. Kì í ṣe so. anajimu Sakibu ìràwọ̀ kan tí máa jáwá sóò tí ní ibi tó wọlé sí. Ẹ ní rí bí ọ wọlé sí. Najimu Sakibu. afa yìí Baba. wọ́n wá bí àdé Muhammad. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi. ìràwọ̀ ni gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kí ni túmọ̀ ẹ̀ ìràwọ̀ tí máa jáwá sóò Èsì máa jáwọ́ àwọn kí ló bá dé gan. táàsì níbi ó ti wọlé à níbi ó wọlé sí. Nígbà tí sì ti ń bọ̀ ẹnìkan òpó òun rí inú ìsásùn ọbẹ̀ rí. afa yìí Akramakumullah. ìràwọ̀ ni kí ni túmọ̀ rẹ̀. Kí n túmẹ̀. anabi la àpẹrẹ tútù bá ní La ilaha ẹni illallah. ojú ẹ̀ bá rí fírí Bó ti ṣeun. nígbà náà tọ́ba sí asàfùlà kọ́dà bẹ́ẹ̀ kí mẹ́ta lọ́sàrí wí ṣe àfà àforíjìn gbogbo tó ṣe kọjá ọlọ́run sí gbogbo tó ṣe kọjá ní òní ìwọ̀n mójúkú. Allah. àmọ́ èyí táwọn fi wá ṣe kò ń gẹ́ pé A máa káwọ́lé rí ni. bọ́ba ti lè já sọ ẹ́ẹ̀ wòlíì ọlọ́run kan lọ. Wòlíì wo wọ́n sọ fún ọpọ́ kú. àfà yìí Najimu Sakibu. ìràwọ̀ kẹni tí ma já wá sọ. Ikulu nafsin. ìtì ń búra sí rẹ o. Lamma alayha. kàkẹ́ ànábì ọ̀rọ̀ ìkùlù nàfṣin lamá alẹ́ àfisọ àfikàlù kúlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin àfihàn lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin àní ẹ̀ máa gbáyé bẹ́ẹ̀ ẹ̀yin onkéwú ẹ̀ máa gbáyé bẹ́ẹ̀ ẹ̀yin oníwèé ẹ̀ máa gbáyé bẹ́ẹ̀ ẹ̀yin oníṣòwò ẹ̀ máa gbáyé bẹ́ẹ̀. Ikulu nafsin lamma alayha hafizu. sẹ́ńtà fún security rẹ̀ kí wọ́n máa sọ. Alayha hafizu. bàbá yìí àwọn ìjọba tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ohun ìwọ tí ò sí ìjọba pẹ̀lú rẹ̀ gan kò sí sọ́jà kò sọ́lọ́pọ̀ ọlọ́lá àfi ọlẹ́bẹ̀. Lamma alayha hafizu. tí èèbá ṣe pàwọn yẹn olùsọ́kọ́ máa sọ̀wọ́ ọba ti sàgbákò láti bò ti sùn. La ilaha illallah. àwọn kan ní sọ lójú oorun Wọ́n tó sùn tó ọmọ tí ń ṣẹlẹ̀ wọ́n tó mọ́. yanu lé àwọn kan ní ìjẹ́ nǹkan kó sí. Táìmù táwọn kan fẹ́ tí èmi ó tó lè gbé ṣe. kí àwọn kan náà jẹ́ nǹkan kó sí. Wọ́n yóò kó sí. àfa yìí Baba. kò síbi wọn ò ti máa lé ọ ìwọ nìkan lọ kàwé ni Ìwọ nìkan ni. ìwọ nìkan lọ kéwù ni Alágbólé yìí. ìwọ nìkan lọ máa wí ni La ilaha ilé illallah. bàbá rẹ wo àwọn tẹjọ kéwù wàwọn tó jù ọ lọ ilé bàbá rẹ wàwọn tẹjọ Àwọn kàwé tẹ́jọ́ kàwé. wàwọn tó jù ọ Tó jù wọ́ lọ bẹ́ẹ̀. wo bi tó ti bára rẹ lónìí ṣé wọ nìkan Ṣé ni wọ́n nìkan ni? Ikulu Àwọn ní nafsin. Boko Haram ò ní lé ọ. àfa yìí Baba. Boko Haram lè yín òfin ọlẹ Àwọn Boko Haram tá a bá láyé. àwọn bẹ Àwọn ò lo bọ́ǹbù. Bẹ́ẹ̀ni. Wọ́n kàn yọ ọ́fíìsì eré lára èèyàn ni èèyàn máa ranjú kí. la ilaha illallah Ikulu Àwọn èlò bọ́ǹbù nafsin. tiwọn. lamọ Lamma alayha hafizu. tí èèyàn ṣe pàwọn olùsọ wa ta yẹn jẹ gbọ́ máa sọ àgbàpọ̀ bá ti bá ọ Lamma bẹ́ẹ̀. alayha hafizu. kàkẹ́ ànábì Baba. olùsọ ni wọ́n jẹ́ méjì wọ́n jẹ́ oríṣi méjì Oríṣi méjì ni wọ́n. àwọn kan ní oníjàbúrí ó sì ọ́ oníjàgbá kó àyè ọkọlù ọ́ Oníjọ́ wà jẹ́ ọtí ọ. ó àfa yìí Baba. àmọ́ àwọn eléyìí máa ń síráàkì lọ́sẹ̀ kọ̀ọ̀kan Wọ́n máa daṣẹ́ lẹ̀. wọ́n máa da sẹ́lẹ̀ lára èèyàn Kí ní fàdí ẹ̀? àwọn tí fara gbàtọ̀ òru àwọn tí fara gbàsà sí òru Àwọn tí wọ́n rà gbà àwọn tí tọ̀sán. fara gbàtọ̀ sán àwọn tí fara gbàtalẹ̀ wọ́n máa síráàkì Ah. níjọ́ tí wọ́n náà bá ti ṣe ń tó dùn ọ́ lọ. Wọ́n wà daṣẹ́ lẹ̀. àfa yìí Baba. bọ́ọ̀bá lọ lè mutí wọ́n sàn fún ọ Wọ́n sún fún àwọn díẹ̀ kágbá kó àyè ọbọ sí Àwọn ọ̀la àjọ ọba gba oní nǹkan lérí ọba péré ń fọ. bọ́ọ̀bá ti fagbó wọ́n sàn fún ọ Wọ́n díẹ̀ sún fún ọ díẹ̀. àfa yìí Baba. ọ wá mutí ọ fagbó àmọ́ ò tí rorò kúrò sọ́mọlá kejì wọ́n sàn fún ọ Wọ́n díẹ̀ sún fún ọ díẹ̀. wọ́n Wọ́n ní kí daṣẹ́ wọ́n lẹ̀. ṣe wọ́n náà díẹ̀ Nǹkan sì ṣèyàn díẹ̀. àfa yìí Baba. ẹni àṣẹ lóore ó ti ro inú rẹ̀ ti bàjẹ́ Ó sí ti bàjẹ́ sí. oṣáájú nìkan Ó ṣe àjọ ẹ̀fílẹ̀ ọ̀fẹ́ kúnná Wọ́n ṣe lè ẹ̀fílẹ̀ àwọn òbí ọba dé bá wa lọ Mọ́kà. Kí ló dé gan? oṣáájú nìkan Wọ́n ṣe lè ra mọ́tò fún. bàbá rẹ̀ lè ìmáàmù Sóhun mọ́rìtì nìkan. ìmáàmù mọ́rìtì ìmáàmù mọ́rìtì ìmáàmù oṣáájú nìkan Wọ́n sì ń kọ́lé fún. wọ́n sì ń kọ́lé fún wọ́n sì ń ra mọ́tò Sóhun nìkan wá ni. Ikulu nafsin. àwọn mọ̀láìkà ó sùn fún ọ díẹ̀ kágbá kó o sì wọ́n náà díẹ̀ Lamma alayha hafizu. àfọwọ́n ní security tó máa sọ Lamma alayha hafizu. àwọn kanu ẹlẹ́ẹ̀kejì àwọn tá a fún ọ ta ni wọ́n máa sọ àwọn tí wọ́n máa kọ́ńtọ́ bá sí lẹ́yìn alẹ́ yà hafiz bọ́ba sì tọ́ da wọ́n ti kọ́ bọ́ba sì tí ò da wọ́n ti kọ́ Wọ́n ti kọ́. àfa yìí bọ́ba dùn yàn nú wọ́n ti kọ́ Bọ́ọ̀sì bàyàn ń jẹ́ wọn bọ́ba bá yàn nú jẹ́ wọ́n ti kọ́ Bó ṣe kà. bọ́ba pẹ́gẹ̀ yàn wọ́n ti kọ́ Bó fi hàn ṣe yẹ̀yẹ́. bọ́ba jíyà bọ́ba jà sọmọlá máa ń kó tó kára sọ wọ́n ti kọ́ Wọ́n ti kọ́ kalẹ̀. bọ́ba jà bọ́ ọmọlá kejì wọ́n ti kọ́ Wọ́n ti kọ́. bo àwọn tí tún máa ń ṣe léyìí náà wọ́n bẹ pẹ̀lú rẹ̀ kàkẹ́ nàbì Bal yansuru al-insanu mimma khuliqa. ìdánilọ́lẹ́wò Khuliqa min ma'in dafiqin. ọlọ́ni bali yẹn ń tóró ìnzánu mímá khuliqa. Bal yansuru al-insanu mimma khuliqa. ọlọ́ni kí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan kọ́ lọ lè ronú kálukú ronú ẹ lọ lè wò wọ́nà wo lágbàdá ẹ gan. Yansuru al-insanu mimma khuliqa. ọlọ́ni
kálukú wo ọ̀nà wo la gbà dá ọ̀nà wo la gbà dá àfa yìí. baba. ọ̀nà wo la gbà dá wọ ọkùnrin. ọ̀nà wo la gbà dá wọ ọkùnrin. ẹni ó ga ọ̀nà wo la gbà dá ẹ. ẹni ó kúrú ọ̀nà wo la gbà dá ẹni ó kúrú ọ̀nà wo la gbà wáyé. ẹni ó jẹ́ èèyàn ọ̀nà wo la gbà dá ẹni ó jẹ́ èèyàn kí la yẹ dá ọ. ẹni ayé ń sá fún ọ̀nà wo la gbà dá ọ. فلينظر الإنسان مما خلق ẹni tó ń ké bí ọba dé ọ̀rọ̀ yóò níyanjú kí la yẹ dá ọ. ẹni مما خلق ẹni wọ́n ń gbọ́dọ̀ sá fún kí la yẹ dá ọ. مما خلق ẹni tí ò ṣe wàhálà tẹ ìdólówó kí la yẹ dá. مما خلق ẹni tí ń forí fún àti ọba mu fún látijọ́ yìí kí la yẹ dá. مما خلق ẹni tí ń pa mọ́lẹ̀ pínpín wọn ni kọ́mọ́ ti kàn sí lífà ni olóyún nù ọkọ tiẹ̀ máa bínú ni ọmọ kẹsàn-án ní pọ̀n lọ́wọ́. eléyìí ibú ni wọ́n ni ẹlẹ́dẹ̀ ni ó ní. bàbá tilẹ̀ kàn pẹ́ olóyún lẹ́nu oyún dénú èsì ọ. àwọn fi sí ọ ni مما خلق eléyìí nì náà kí la yẹ dá. خلق مما ẹni ìbílẹ̀ bá ń sọ عند wọn ìrònú ẹni ẹ òde. sì lọ fá. bílẹ̀ bá ń súnmọ́ ìrònú ọ̀wà dé bá pé ìrònú òde bọ̀ kọ́ ni pé Ee, ọkọ mi sì ré kọ̀ máa sọ́fọ̀ níwọ̀n. ilẹ̀ tó sú lẹ́lẹ̀ yìí wọ́n fọ obìnrin mi kò sírun pàkọ́ rẹ̀ mọ́. síbẹ̀síbẹ̀ kò gbọ́ kò pa sí kọ̀ gbọ́ pa. مما خلق kàkẹ́ ànábì Bàbá. ẹni tí ń ṣe wàhálà náà tí ò tèrí náà bọ̀rọ̀ náà kí la yẹ dá. Kí la yẹ مما dá? خلق ẹni ọyọkùn kí la yẹ dá. مما خلق kí ló wí. ẹni ọwọ́ ọ̀nù síra wọn Ayi. àìpé èèyàn gbẹ báwọn náà báyìí bẹ́ẹ̀ wúlẹ̀ ní sí nǹkan dé. nǹkan dé kàkẹ́ ànábì. فلينظر الإنسان مما خلق kálukú ọ̀rọ̀ lè ronú kí la yẹ dá. báwo kí la yẹ dá ọ. àfa yìí Bàbá. ẹni ó ga kí la ẹni ó dúdú kí la yẹ dá ẹni ó pupa kí la yẹ dá. مما sọ̀rọ̀ خلق ọlọ́run wa ní hulikọ خلق مما عند ربك adakaluku látara omi giri. omi gìrì mẹ́ta Àfáà náà yìí. ni bí ìgbà tí iná gbé yàn. omi jẹ́ máa ṣe girigiri. mẹ́ta náà ni omi ẹ̀la ìdá yìí. gìrì àkọ́kọ́ gìrì ẹ̀kejì gìrì ẹ̀kẹta. ada yìí látara gbígbé omi. yẹn sọ́ọ̀kì ni. àfa yìí Bàbá. خلق مما عند ربك ibi à ń lọnu. àwa débi à ń lọ gbà yìí. omi ni kálukú abá ti jókòó yìí. omi ni wá bá ti jòkólẹ̀ yìí. omi tọ́lọ̀ wọn fi dá wa omi kan tí ò lóorun ni. Kò lóorùn. àfa tó ga ẹ ní sí Ayakumullah. àgbákò sì ní wọn ní ta ṣe. ló lọ mọ ẹ sọ bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan yìí o bẹ́ẹ̀ ni. omi tí ò lóorun omi tí ò lóorùn. ìyá ńlọlọmọ sọ̀nbọ ẹ ń gbọ́ ti yín àmọ́ ẹ padà tẹ̀lé mi náà. àkọ́kọ́ nà tí ìyá gbà lọ́mọ ẹja gbọ́. inú ìyá lọ́mọ gbé last minimum 7 months bẹ́ẹ̀ ni nínú ìyá. ọ̀nkù yẹ́yẹ́ àbíkiri lè yẹ so nánu inú ìyá lọ́mọ gbé last minimum oṣù méje ntọ́ba fi mú ọkùnrin tọ́ba sùn tìyàwó ẹ̀ tó tó yìnbọn fi fún lóyún o ti fún ẹ ní ìwé malẹ̀ kìyàmà ọlọ́run nìkan ni ọ̀kan ó pa yìnbọn fún لا un. إله إلا olókùn tí الله ọmọ ajá koro ẹ àfikọ́ lọ́wọ́ ọmọ pa ọkùnrin kọ́lọ́wọ́ sànù wa ni. o ti fún ẹ ní físà tí ó gbé lálẹ́ màmá kìyàmà wa lálẹ́ kìyàmà láì ní sanwó bàálù ó ń bodè tí ó mú ọ ń bọ̀. ọlọ́run nìkan ni ọ̀kan tí ì pa ọlọ́run nìkan لا ni ọ̀pá إله bàbá إلا الله àmọ́ wa ti sú tiẹ̀ inú ìyá lọ́mọ gbé lóṣù mẹ́sàn-án lóṣù mẹ́sàn-án inú ìyá lọ́mọ níwà kan fi kọ kádàrá ẹ̀ bẹ́ẹ̀ ni الله أكبر ó di méjì ó di méjì Bẹ́ẹ̀ ni, ń bàbá. tẹ̀lé yìí. tọmọ ní bá tún wá dáyé tán ọlọ́run wọn tún gbé pẹ́ńsù àti ìrẹ́sà àti ìwé kádàrá ọmọ ní á ní gbé fún ìyá rẹ̀ gbogbo ń ta kọ fọmọ rẹ bí ọba tí ọlọ́run parẹ́ kó tún ní kọ kó tún mi kọ fún ìrẹsà níbi gbogbo ntí parẹ́ kálukú bá bá rẹ̀ láyé lónìí tí ìyá rẹ̀ tún kọ fún ntí ọ ìyá rẹ̀ tún kọ fún ọnu ẹni ọba rẹ̀ lámúgbó Ntí ìyá rẹ̀ kọ kọ ni. fún ọnu. لا إله إلا الله nàbà rẹ̀ ní imam Ẹ́n, nàbà rẹ̀ léwàsí bẹ́ẹ̀ ni nàbà rẹ̀ rẹ́fúrẹ́lì bẹ́ẹ̀ ni bàbá nàbà rẹ̀ lájánásì Insha Allah. nàbà rẹ̀ ngàgàkín ẹni ọba rẹ̀ ń sànú sẹ́wù bẹ́ẹ̀ nítorí wọn kọ nù. fọ̀rọ̀ yá rẹ̀ خلق مما صلب والترائب ẹ̀rọ kẹ́ bá yorùbá ní Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀nà wo lóbìnrin gbà tún kádàrá ọmọ kọ ẹ dákun ẹ já farabalẹ̀. nǹkan mẹ́rìnlá نعم lọ́mọ ó fi lo ayé akramakumullah mẹ́rìnlá nǹkan mẹ́rìnlá lọ́mọ ó fi lo ayé naam yóò wáyé pẹ̀lú márùn-ún Naam. okùn mẹ́sàn-án ó kù mẹ́sàn-án bẹ́ẹ̀ ni a máa fi márùn-ún ránṣẹ́ sí i yóò kù mẹ́rin. mẹ́rin yóò kù ìgbà yàyà rẹ̀ láfi sí la ilaha àmọ́lẹ̀ kan náà kọ́ ní òde ẹ̀kan náà kọ́ أكرمكم oṣù الله mẹ́fà 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 ní ọmọdé sígbà yàyà sígbà yàrá mọ́ ẹ̀ naam wọ́n bí ọmọ bẹ̀rẹ̀ ráàsì wọ́n bí ọmọ pẹ̀lú agbárí ó Àfáà gbérí yìí. wá ó gbérí wá wọ́n bí ọmọ bẹ̀rẹ̀ ọ̀túnẹ́yìn wọ́n bí pẹ̀lú etí méjèèjì
wọ́n bí ọmọ bẹ̀rẹ̀jìlẹ́yìn. wọ́n bí pẹ̀lú ẹsẹ̀ méjèèjì. wọ́n bí ọmọ bẹ̀rẹ̀ àyìnlẹ́yìn. wọ́n bí pẹ̀lú ojú méjèèjì. wọ́n bí ọmọ bẹ̀rẹ̀ fámi. wọ́n bí ọmọ pẹ̀lú ẹnu. àfa àtọ́gá. akramakumullah. ọmọ tá a bí pẹ̀lú àyìnlẹ́yìn. tá a bí pẹ̀lú ojú méjèèjì bákíyà albasoru. àṣẹ máa rí náà ṣẹ̀ṣẹ̀ dé ni. njẹ́ abá kọ́ lórí náà. ìjọ náà kọ́. njẹ́ òfin náà ẹsẹ̀ fẹ́ránṣẹ́ ni. bọ́bájọ́ ọmọ tó rí náà láyé ọlọ́wọ́n sẹ̀ fẹ́ránṣẹ́ ni. wọ́n bí ọmọ bẹ̀rẹ̀ osnaid. etí méjì ó gbé wa bákíyà asamu. àmọ́ ntí ọjà kọ́rọ̀ ni ó ṣe gbọ́ ẹsẹ̀ fẹ́ránṣẹ́ ni. bí ọba jẹ́ ni tá a máa tí lábàá. bọ́bájọ́ ọmọ tó gbọ́rọ̀ láyé. La ilaha illallah. wọ́n bí ọmọ bẹ̀rẹ̀jìlẹ́yìn pẹ̀lú ẹsẹ̀ méjì bákíyà alimasiyu ntí ọjà kẹsẹ̀ ni ó ṣe rìn yọ ẹsẹ̀ wá ni njẹ́ àbí kọ́ ni ó rìn kàkẹ́ ànábì wọ́n bí ọmọ bìfámi bákíyà anọ́tẹ̀kù ntí ọjà kọ́rọ̀ ni ó ṣe sọ yọ ẹsẹ̀ wá ni wọ́n bí ọmọ kọ́ ọmọ gbé agbárí wa àmọ́ kú ọpọlọ njẹ́ àbí ọmọ kò lè mọ́pọlọ dé ọpọlọ ni ọmọ sun díẹ̀ díẹ̀ táàmù tí ma sún ọmọ kẹ́ ọkọ̀ orí nígbà ọmọ yìí ọmọ yóò sùn lóru wọ́n ní ọlọ́run sùn kíní yẹn sùn díẹ̀ díẹ̀ ọwọ́ kù mẹ́rin yókù lọ́wọ́ gbèsè bá yàyà ọmọ lóṣù mẹ́fà mẹ́fà lálùkọ́ àná fi sọ pé gbóbìnrin gbogbo abiyamọ obìnrin ẹ má tẹ̀lé mi o wàlẹ̀ dàtú yòrèdínà àwòládàhùnà hàwùlẹ́yìn kàmìlẹ́yìn ẹ̀yin obìnrin o ẹfọmọlọmọ ọdún méjì Ọlọ́run ta òkì dẹbi kámi. ọdún méjì pérépéré kó pé. ọdún méjì ń gbọ́dọ̀ pé gírígírí gbogbo ìyá tọmọ rẹ bá mu méjì ọdún méjì kó pé òtún tó ká dọ̀rọ̀ ọmọ rẹ kọ. La ilaha illallah. torí pé lóṣù mẹ́fà kọ̀ọ̀kan ó ní tí ọmọ dé oṣù mẹ́fà kọ̀ọ̀kan tí ó fi pé mẹ́rin. ẹni ọba wa tẹ̀lé ìwọ ló ní. ìwọ ló ní nǹkan ẹ. bẹ́ẹ̀ ọba tẹ̀lé ìwọ ló ní. nítorí ẹni tó bá fọmọ ẹ lọ́mú pé àtẹni tí ọba fọmọ ẹ lọ́mú pé làáfi kó bẹ lọ́lọ́run fi bo bẹ́ẹ̀ lọ́mọ kí wọ́n lọ nìkan. gbogbo tó fi lọ ayé ẹ̀ tó ń pẹ́ ọmọ rèé oṣù mẹ́fà mẹ́fà ni ọmọ dé. oṣù mẹ́fà mẹ́fà ni ọmọ dé. oṣù mẹ́fà alákọ̀ọ́kọ́ tẹ́ bá bí ọmọ ni kọ́kọ́rọ̀ gbóhùn kankan kọ́kọ́rọ̀ jẹ́ nkankan ju ọmọ lọ ọmọ nìkan sẹ́ríláàkì kọ́kọ́rọ̀ tọ́ wò náàní kọ́kọ́rọ̀ tọ́ wò ràbínà kọ́kọ́rọ̀ tọ́ wò bẹ́ẹ̀ bá tó fi nǹkan mi kún omi. omi ló gbọ́dọ̀ jẹ́ lóṣù mẹ́fà àkọ́kọ́. oṣù mẹ́fà àkọ́kọ́. wọ́n ní kí ló dé anabi ní oṣù mẹ́fà àkọ́kọ́ tẹ́ bá bí ọmọ ni àlàáfíà rò tí. àlàáfíà ti ń gbé bò pé. gbogbo ntẹ́ ọmọ mú báyà mọ́mọ́dé àlàáfíà ni. Allahu Akbar. bẹ́ẹ̀ bájọ́ oṣù mẹ́fà àkọ́kọ́ kọ́ kọ́mpilíìtì tẹ́ bá fi nǹkan là tọmọ ní bá dàgbà tá a bí òní ọ̀yà. èyí ẹbẹ ni wọ́n di kọ́ fọládìde wọ́n sì di kọ́sọ́mù lọ́sibítù. fọládìde kò sí ti ń jẹ́ as kìíní kan ss ìyá lọ sàgbákò ọmọ fún mu níbi ọmú ni. ìyá lọkọ yóò fọ́ ọmọ òun. bẹ́ẹ̀ ni La ilaha illallah. ọmọ ò tí ì kóṣù mẹ́fà ẹ̀ tẹ́ fún ní sẹ́ríláàkì ẹ̀ tẹ́ fún lóúnjì ìbò ẹ̀ ti sọ́ dàbí irun gbogbo àrùn tí o ṣe tiẹ̀ tẹ́lẹ̀ yóò di tiẹ̀. iná ni yóò di tiẹ̀ ìwọ̀n pé tá ń lọ mọ̀ òsì tí ó jẹ́ ń pa bàbá rẹ̀ náà wúlò mú kọ́ sí. àfa yìí. bàbá. falyansuri l-insanu mimma khuliqa khuliqa mimma dafiqin yakhruju min bayni sulbi wat-tara'ib. oṣù kẹfẹ lẹ́ẹ̀kejì kàkẹ́ nábì tí o fi pọ́dún kan lọ́mọ ní o fi mú ìtìjú. Allahu Akbar. al-ahya ìtìjú ojú títì níbi ọmọ ní ti múnu. ibi tí o ti múnu. bí ọba mú pé ìyá tọwọ́ rẹ̀ bá yá lóṣù mẹ́sàn-án ó ti gbọ́ mú lẹ́nu rẹ̀ ó ti gbà. gbèrè bọ́ọ̀lù ní kọ́wọ́ rẹ̀ ó yá ọmọ ìyọ̀nù lójú ti o. kò ní yọ ya sa. oṣù kẹfẹ lẹ́ẹ̀kẹta tí o fi pọ́dún kan àbọ̀ lọ́mọ ní o fi múra làákìlù làákàyè tí ọba mú kó lè mọ̀ wé bí ọba mú kó lè mọ̀ kéwú ó lè kọ́sẹ́ kọ́ mọ́ àmọ́ kò ní làákàyè wọ́n bá sọ̀rọ̀ mọ̀lẹ́bí wọn ní pọ́mọ rẹ̀ kílọ̀mọ̀ tó wọ́n dá sí bẹ́ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ àdúgbò wọn ní pèsè wọ́n bá sọ̀rọ̀ lu wọn ní pọ́mọ rẹ̀ sí wọn lérí ìdè pé bẹ́ẹ̀ bá lọ báyìí yóò sì máa lọ báyìí. ẹ máa sọ̀rọ̀ Àkúrẹ́ yóò sì máa lè bá yín sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. yàtọ̀ yà máa yà báyìí yà máa lọ báyìí yà máa lọ báyìí. abayi baba oṣù kẹfẹ lẹ́kẹ̀rin mbẹ lọ́mọ ti mú arásìkí. Allahu Akbar. mbẹ ló ti mú arásìkí. mbẹ ni ó ti mú arásìkí. ọmọ tí ọba rí mú pé kọ́ pé ọdún méjì kóṣù kẹfẹ lẹ́kẹ̀rin ń débẹ̀ kọ́ complete gbogbo ntẹ bá fẹ́ kọ́ kà níwèé ní kíwọ́n yàn ní kàmá kò ní já lásìkí. yọ mọ ìyálà yà wé. yọ mọ ìyálà yà kí. olòsì kéwọ́ wà lágbárí ẹ̀. kọ́ra ọba kọ́sẹ́ yọ mọ ìyálà yà sẹ́ ọmọ àbísẹ́rù yẹn wọn níbẹ̀ tí ń lọ jákujáku eré burúkú sẹ́ ń bẹ fún. ọmọ olòsì sẹ́. ọmọ sẹ́ tí o da. àmọ́ kò ní lásìkí lò. wọn kò ní lásìkí. wọn máa fi sílípàsì jù yẹ kí. tálẹ̀ bèrè. àwọn àfàlàyínká. àfàlàyínká. bẹ́ẹ̀ni. ẹ bá nulẹ̀. àbá. ẹ lọ wojú ọ̀nà mọ́ṣáláṣí ẹ̀rí sílípàsì kan tó lu lẹ́yìn. bẹ́ẹ̀ni. ìbẹ́ nu mọ́ṣáláṣí nù. àfà yìí. falyansuri l-insanu mimma khuliqa khuliqa mimma dafiqin yakhruju min bayni sulbi wat-tara'ib. àfà àtọ́
ga. ọlọ́mọdé ní dára yín. Ọlọ́run ló méje omi tí ma tira wa girigiri láì dá wọn mọ́ yàkàrújò mi bẹ́ẹ̀ ni sólíbi wọ́n tàrà yìí. Yàkàrújò mi bẹ́ẹ̀ ni sólíbi wọ́n tàrà yìí. ọ̀nà méjì náà ní tiwa tí mọ̀mọ́ sọ̀kalẹ̀ láti gbáyà tí bàbá jáde láti kárabàdí. àfa yìí ọ̀kan lẹ wọ́n ń pè ní light oil ọ̀kan kì wọ́n ń pè ní thick oil. Yàkàrújò mi bẹ́ẹ̀ ni sólíbi wọ́n tàrà yìí. bí méjì tọ́ba ti lè sọ̀kalẹ̀ àfa yìí bọ́ba sọ̀kalẹ̀ àmùsáájín àmìxẹ̀ pọ̀. Nabutali i. àwa ẹ̀ zami ẹ̀ kàkẹ́ Fajja alina usemi ambasira. àfa yìí àmùsáájín àmìxẹ̀ méjèèjì papọ̀. Nabutali fajja alina usemi ambasira. Amusajin nabutali i. Madalla. Fajja alina usemi ambasira. Abdulfatah ìdáhùn ha bọ́ọ̀ ṣáájú bọ́ọ̀ ṣáájú táìmù tó lọ́wọ́ fún ọlọ́mọ ló fún ọ yìí. táìmù tó wí àsìkò tó wí náà ló pé yìí àjò kan rán ọlọ́run. ajatọ̀ yìí bá ọlọ́run ló fún yín lọ́mọ. ọlọ́run ló fún yín lọ́mọ o ẹnìkan kọ́ o kì í ṣe ẹnìkan o. pípẹ́ yín díẹ̀ tó sì pé kẹ́ ẹ tó bímọ òun ló yé. ó yé ọlọ́run sí. torí pé ní táwọn àgbàlagbà kọ́ wa wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ nǹkan mẹ́ta. Akramakumullah. wọ́n ní ti ń jẹ́ imani wọ́n kọ́ wa pé mẹ́ta ló pín sí. wọ́n ní imani lérí kádàrá imani lérí sábàbí àtọ̀kátà ń pè ní alwaktu ọ̀nà tó lè gbà yé ni pé we have destiny and coincidence and the time. Destiny kò lè ṣiṣẹ́ láì rí coincidence. bẹ́ẹ̀ni. Coincidence àti destiny wà lè work until títàmù yẹn bá tó. Akramakumul karim. àfi kítàmù yóò dé. I am very sorry to speak in English. No problem, sir. My qualification is primary certificate Karuma LSM. ebe lè sọ ẹ̀sìn lè kọ́. ó lè sọ yìí. ebe lè sọ ẹ̀sìn lè kọ́. nígbà wọn kì í bẹ̀ náà nù. wàláì wọn kàjí primary. alẹ́ kọ̀rẹ́ẹ̀tì. tọ́lọ̀ wọn sànù. èbó tẹ ẹ bá sọ bẹ́ẹ̀ ni wọ́n bá tún ṣe kì í sọ̀rọ̀ yàrá yóò délé. àfa tó ga ọ̀dà ojú ẹ fẹ́ lò tí ń ṣe ìbò tó nígbà yóò délé. àní ẹ máa ṣe èbó lọ. ọ̀dà mọ̀ gbọ́ ẹ dákun jàmá ẹ má torí bẹ́ẹ̀ ajídá wọn ha ẹ jẹ́ kọ́ máa mú ọdún méjì ajatọ́ ìbá ẹ tẹ̀lé òfin Ọlọ́run. ẹjọ́ ọdún méjì ò pé o. bẹ́ẹ̀ bá tẹ̀lé kò sí tọ́lọ́ wọn fọmọ yín ṣe. kò sí tí ó fi ṣe o ẹ̀yin lẹ́nu nǹkan yín o. kọ́wa yanjú Ọlọ́run ò jèrè kọ́sọ́ọ̀tì. kò jèrè kọ́sọ́ọ̀tì ńgbà tí ò bí. ńgbà tẹ́yìn yanjú fáwọn méjì tó bí yín bàbá wa ní dàrí ní bàbá wa pòfẹ́sọ̀ ní ọmọbìnrin yanjú fún bàbá ọmọkùnrin yanjú náà fún bàbá. ẹjọ́ ọmọlúwàbí fún wọn. ẹjọ́ ọmọlúwàbí bẹ́ẹ̀ni. kí lè rí tọ́lọ́run kí ni sọ́ọ̀tì ẹ̀. kò jèrè kọ́sọ́ọ̀tì. àwọn ọmọ tọ́lọ̀ ń dẹnu tọ́sọ̀ wọn dá mọ́ gbó tán àbá tán tẹ́jì kankan lẹ̀ tán kankan kó kẹ́ wọ́n tó fún òun lẹ̀. o bẹ kú ni àbò bẹ lówó. ọba tó lálà sí wọn fáwọn tó bí wọn kí lè rí tọ́lọ̀ ń jẹ kí ni sọ́ọ̀tì kò bẹ̀. jèrè kọ́sọ́ọ̀tì lára wọn. àfa yìí baba. Ọlọ́run ní kó bẹ̀rẹ̀ yẹn fọmọ ọlọ́mú kọ́pọ́dún méjì hawlẹ́ni kámẹ́lẹ́ni limani àròdà ayọ̀tìmá rọ̀dọ̀ àtà. kìí ṣe pé ọba fọmọ ọlọ́mú kẹlẹ́ wí Ọlọ́run ní kó lè bá àjà ṣe pé fẹ́ni ọba wù láti ṣàṣepé lérí ọmọ ẹ̀ pé mo fọmọ mi lọ́mú nú àṣepé àkọ́kọ́ mo yọrí ẹ̀ gbogbo ẹni tọ́mọ rẹ̀ ọba mo mú ọdún méjì ó ti kọ́ kádà ọmọ rẹ̀ tó ó ti tún tó bá mi. àkọ́kọ́ nù ìyá lọ́lọ́mọ níparí pé ìyá lọ́lọ́mọ kàkà nábì pé ìyá lọ́lọ́mọ tèmi sì dúró lérí ipá àwọn ọkùnrin ìwọ sì dúró pé bàbá lọ́lọ́mọ. ní kú omi ẹ̀ torí mo mọ̀ pé ń padà bọ̀ wá bá mi. ìní wá bọ̀ ní wá bọ̀. inú ìyá lọ́mọ gbé lóṣù mẹ́sàn-án. mo ń tẹ̀lé yìí. ń bẹ̀ náà ti kádàrá ẹ̀. bẹ́ẹ̀ni ó di bàbá mélòó ó di méjì. ọmọ tó dáyé tán wọ́n tún gbé gbogbo òwe àti ìrẹsà léyà lọ pé bàbá tó kọ́ màdé ọjẹ́ tó kọ. ìwọ ni ọkọ wọn ò gbé fún bàbá o ìyá wa gbé fún o. ìyá ni wọ́n gbé fún. mo sì wà lérí pé mo dúró fáwọn ọkùnrin. àfa yìí akramakumullah. gòmbẹ lẹ́yìn náà akramakum. mọ̀ bá wa ní lárí tó bá jẹ́yàn tán kọ́mọ tó ní lárí kó tó jẹ́yàn gbogbo ntí bàbá ti lè wọ́ dà láyé kò ní reflect lára ọmọ. bẹ́ẹ̀ni òjijì ọmọ ní bí ọba ṣiṣẹ́. bàbá bá dáa láti àyè tẹ edemaka kò ní lápá lára ọmọ. kò lè lápá lára ẹ̀ òjijì ọmọ ní ọba ṣiṣẹ́. ayakumullah. bí bàbá bá dáa tí bàbá ò bá dáa láti àyè tẹ edelu èbó tí a kárí kí bàbá yẹn bàbá wèrè ni kí máa ba tìyẹn jẹ́ ni kò ní reflect lára ọmọ. insha Allah. bí a bá reflect lára ọmọ kèésì original ọmọ ni ó mú photostat wọn ni original photocopy wọn ògìgì. ní ọba ṣiṣẹ́. ẹ pé nsáwó sá. ẹ sá wò mo bí ẹ sá wò. one now bí bàbá bá dáa kò ní ràn wọ́n mọ́ wọn
bí ọba náà wọn òjijì wọn ní òmù ẹnì kan àwọn ọmọ náà wọn máa rápọnlé wọ́n máa rápọnlé. àmọ́ kò ní wọ́n já lásìkí kò ní wọ́n jọ ọmọ àlùbáríkà kò ní wọ́n jọ ọmọ àdúrà kò ní wọ́n jọ ọmọ tá a fi tọrọ ọmọ. Allahu akbar ẹnu tí ó ṣe lára wọn nu. wọ́n máa rápọnlé baba wọn náà jẹ́ bẹ́ẹ̀ baba wọn náà jẹ́ bẹ́ẹ̀ dé fún wọn jẹ́ jòkó tiwa. kò ní jù bá lọ Insha Allah. lẹ́yìn tí wọ́n máa rí mi. Na'am. àmọ́ ìyá kàkẹ́ ànábì Baba. bí ìyá bá dá àwọn olóyìn bẹ́ẹ̀ yẹn lákàwé lẹ́gbẹ́ aláfàwọn obìnrin tí èsè tí wọ́n tọ́ ní tọ́lá ń gbé fún ọ̀tọ̀ ní tẹ́gbẹ́ ní ọlọ́wọ́. kí lọ́la tí wọ́n gbé fún wọn. àfa yìí ẹ̀yin lẹ gbẹ́nu yín gbé fáwọn ilé àwọn obìnrin pé behind successful man there is a woman. no kò ní bẹ́ẹ̀ irọ́ lẹ́bi yóò padà rẹ. rẹ́fúrẹ́lì ẹlẹ́mi sọ pé it's a capital no. irọ́ ni. kò ní bẹ́ẹ̀ behind successful man there is a woman. no obìnrin bò. rárá rẹ́fúrẹ́lì kò ní bẹ́ẹ̀. ẹ má gbọ́ lápò mi tayọ àlá. tóbìnrin bá dáa nítorí ọkọkọ. ẹ jẹ́ wọn mọ̀ ara wọn. tóbìnrin bá dáa torí ọkọkọ. torí ọmọ. kò dìgbà tóbìnrin bá wà lẹ́yìn ọkùnrin ká tó sọkùnrin dèèyàn. bẹ́ẹ̀ni. tọ́ba yẹ pé bẹ́ẹ̀ ní bá wá rí ṣe bóbìnrin ní bẹ̀rẹ̀ yìí fìdí àwọn náà. bẹ́ẹ̀ni. Asiata kí ló dé ti Faraon ṣe bóbìnrin ní bẹ̀rẹ̀ yìí rẹ̀ kí ló dé ti fìdí àwọn náà ṣe rí ibú. tíyàwó rẹ̀ ṣe rí rẹ̀. Asiata sì dé rí ire ṣe tí ọ̀kan fìdí àwọn náà. ọ̀kára wọn òun dé rí ibú ṣe ìyàwó dé rí ire ṣe. ṣe bóbìnrin ok tọ́ba yẹ pé bẹ́ẹ̀ ní bá máa rí ẹ bóbìnrin tí ọ̀dà fún ànábì nù kí lẹ́ ń pè lọ́dọ̀ ẹ̀yin ní báyìí nùwà obìnrin àgbákò la fún táǹpẹ̀ ní wàhálà tù ó sì wàhálà ọkọ ẹ̀ kí ló dé tí nùwà sọ sídì tíyàwó ṣe rí ibú ṣe bóbìnrin àgbákò la fún ànábì lùtù lùtù sọ sídì ìyàwó rẹ̀ ṣe rí ibú bọ́bá ṣe pé torí pé tí baba máa ń rìflẹ́tì lára ọmọ ni kò yẹ kí ni wọ́n sí ọmọ bí. kò yẹ kó sí ọmọ bí. La ilaha illallah. àmọ́ ńgbà tí ìyàwó rẹ̀ ọ̀dà afún ní káníánù. ọ padà nù. ọmọ àgbákò ló bí. olùsí ọmọ. tìyá ní lápá lára ọmọ. bẹ́ẹ̀ni. rẹfúrẹ́lì. akramakumul karim. tí bàbá bá dáa kò lè ràn mọ́. kò lè ràn. bí bàbá ò bá dáa kò lè ràn mọ́. kò lè ràn. àwa mú ti ń jẹ́ darọ̀ kùnrin tá à ń pè ní spam lọ́dọ̀ yẹn olóyìnbó màníyì làwa pè lọ́dọ̀ àwọn oníkéwù màníyì kò lóòrùn. kò lóòrùn bàbá. rẹfúrẹ́lì kò lóòrùn wọ́n á fi wé atẹ́gùn tọ́lá atẹ́gùn ò lóòrùn níbi fẹ́ẹ́ díwá nísìnyí ta ló gbóòrùn atẹ́gùn nísìnyí. kò sí. bí atẹ́gùn bá ń bọ̀ láti ibi títí ń bọ̀ kò lóòrùn kọ̀ǹdíṣàn ibi tó bá gbà kọjá ní ògbèdè yà yìí. Allahu bí akbar. atẹ́gùn bá ń bọ̀ láti ibi kan tó bá gba bí wọ́n ti ń dín ẹran lọ́wọ́ tó bẹ̀rẹ̀ dáa ní ògbèdè yìí. kọ́dà bẹ́ẹ̀ ni èèyàn bá ní kan bí ẹran èèyàn fa òórùn sí mú. wọ́n ṣe bẹ̀ ẹnìkan ṣe bẹ̀ lọ́wọ́ obìnrin náà dáa ẹnìkan ṣe bí ní àdúgbò ògbèdè lọ́wọ́ bẹ́ẹ̀ ni. yìí. bí atẹ́gùn bá sì ń bọ̀ wá láti ibi kan tó bá kọjá bí wọ́n ti ń kó sọ́kàwé lọ́wọ́ kálukú ni ó dì mú péye. yóò gbé ìgbẹ́ǹde yà yìí. tani à ń sí kọ́sà sọ́kàwé. àbẹ̀yàn so. wọ́n ti sí sọ́kàwé lẹ́ǹbì kan òórùn ló dé yà yìí. Insha Allah. bí ìyá àti bàbá ti rí nù ntọ́jà lárọkùnrin ò lóorùn kọ̀ǹdíṣàn bẹ̀ ọ̀dọ̀ ìyá tó bá gbà kọjá fẹ́ pọ́dọ̀ ìyá àgbákò bá ní spam yẹn bá ti kọjá ọmọ àgbákò yẹn lọ bọ́ sílé ọmọ àgbákò ọmọ náà ni ó bí. bọ́ ẹ pé bàbá àgbákò lọ́dọ̀ spam wọn lẹ̀ amára ìyá rẹ̀ ló ti kọjá ọmọ rẹ̀ ní ọlọ́ bí. Insha Allah. tí ìbá wa ṣe pé ntí bàbá bá ṣe kéré fúlẹ̀tì lára ọmọ sọ yẹ ká ṣe pé sára ló bí ànábì bọ̀ láyé mọ́. aleyhi salatu La wa salam. ilaha illallah. bàbá tó bí Ibrahim eléri ibu Abraham sì yẹlẹ́rì rẹ̀. bàbá alẹ́ ní kú nísìn pẹ̀lú ògbọ́n Ọlọ́run járe yìí afa tó pẹ́. ga bàbá. ìyá lọ́lọ́mọ anabi ọwa sabosi Ọlọ́run sabosi Naam. Ọlọ́run wa ni gbogbo ntẹ ẹ bá wa dà lónìí o gbogbo bótìlì kẹ wa jẹ àti bótìlì kẹ tó àti bótìlì kẹ dà afa yìí Baba. wọn bẹ lè wa lè dé ní. ihsana wabili walidaini ẹ wo ihsana. ọlọ́láwọn òbí méjì ẹ̀ sì dáadáa sí wọn ọwọ́ arúgbó lójú láàrin pé tani ká da sí tani ká má da sí. ọ dàrú mọ́ afa wa yìí lójú bàbá. Ọlọ́run wọn bí ọ̀bọ̀ wa yọ ọ́ da amalati umuhu kuri an. amalati ummu Qur'an ìyá rẹ lóyún rẹ ní túláàsì. wa wada'ati Qur'an ó tún bí ọ ní túláàsì. wa hamluhu àtọyún níní. wa fisaluhu àti títọ́. thalathuna shahran ọgbọ̀gbọ̀ oṣù lọ́wọ́ ìyá rẹ kó. hatta idha balaga ashuddahu. ìyá náà mọ̀ ṣe wàhálà fa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàárọ̀ lọ́sàn-án ìgbèwé ìgbà kínní tí ó ṣe wàhálà fa tó fi dàgbà. wa balaga arba'ina sanatan. kí ìyàwó tó sinmi lílé ọmọ pé ó tó gé ọmọ yìí ó dìgbà tó ọmọ náà bá dọ́ ọmọ ogójì ọdún ọmọ 40 years. ọmọ tó bàlágà. ọmọ tó bàlágà kó tó dá dúró. ó dìgbà tó ọmọ náà ọmọ 40 years. ìyá ni wọ́n ń gbà yín fa. àwa rí i pé kò yí wa ànábì wa tún kéwù nìtọ́ fún wa. Naam. pé lọ lè ṣe dáadáa sí ìyá rẹ lẹ́ẹ̀mẹ́ta kó o tó ṣe dáadáa sí bàbá lẹ́ẹ̀kan. ọlọ́run mọ́mọ́ jẹ́ aṣọ́fò àwọn ọkùnrin ẹ̀ sáà. Àfáà yìí. bàbá.
wọ́n ní bọ́ ọba ní 50,000 lọ́wọ́ tó bá pè fún ìyá àti bàbá fún bàbá rẹ̀ ní 15,000 ìyá ó gba 35,000. ọlọ́mọdé àwáyé asán. àfa yìí akramakumul karim. lápèjúwe kàkẹ́ ànábì. ayakumullah. ọba lọ́lẹ̀ barika tó bá níláárí ìwọ̀n ń bọ̀ wá láti bì kan ọba ìyá rẹ̀ tí wọ́n wà àwọn méjì wá ṣubú sínú kòtò tani kọ́kọ́ gbé. ìyá màmí ní kọyọ. lẹ́yìn kàkẹ́ ànábì lẹ́yìn kọ́yọ̀ ìyá nìkan sì kọ́ o kè kọ́yọ̀ ìyá nìkan kọ́ lẹ́yìn bọ́ bá yọ ọ́ kótó rẹ́sítì wẹ̀ kó di pé ojú ìyá la sára yìí ti balẹ̀ kótó lọ́ọ́ gé bàbá nù kòtò kó di pé ara ìyá ń ṣe dáadáa ná. àwọn ọkùnrin àbíkọ́lá wọn ṣàánú wa. ọlọ́run pẹ̀lú yìí lẹ́yìn ìgbà tí ọba gbé ìyá lẹ̀ yóò tó kó bàtà yá ti mẹ́rin kòtò yóò tó mú gèlè báàgì ìyá yóò tó gbé e ná yóò pé ìyá mọ́ni tó ti balẹ̀ kótó wà lè gé bàbá jáde láti inú kòtò. àfa yìí bàbá bá ní lórí dáadáa ta ló yẹ kọ́kọ́ kọ́lé fún. ìyá kàkẹ́ nẹ́bì bí ọmọ bá ní lárí tí ọba aramọ́tò fún yẹn ta lọ́kọ́ yẹ. ìyá bí ọmọ bá dín yẹn tẹ́ bọ̀ mú yẹn lọ́mọ́ká ta lọ́kọ́ yẹ. ìyá bá a bá mu ni lọ́lú èbó ta lọ́kọ́ yẹ. ìyá bí a bá fi hàn pé ikú ń bà lẹ́gbà wá pé nìkan náà òbí rẹ̀ méjì ta ni kọ́ pa. báàmì yóò tẹ̀ ti kú ó ti lọ ó ti dúró mọ́. bàbá ni àfa yìí bàbá ni ọkọ lọ. ìyá lọ ma. mo tẹ̀lé yín àmì ẹ̀ padà wá jẹ́ tèmi náà. ẹ dákẹ́ ẹ bá yorùbá ní Muhammad. sallallahu alayhi wa sallam. àtà ìdá balaga aṣùdàrú wà balaga arba'ina sanata. ẹ dákẹ́ mo fẹ́ kẹ́ ẹ bá yorùbá ní Muhammad dáadáa. sallallahu alayhi wa sallam. ìyá lọ ma. mo gbọ́ ti yín sẹ́. kí ló wá fà tán fún wa káwa bàbá la lọ ma. ẹ wá ń bọ̀ wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ayi wa dáhùn rẹfúrẹ́lì ìyá tó bímọ fún ọ ni wọ́n ní. bẹ́ẹ̀ni. àwa la lẹ́rú. ìyàwó rẹ ni wọ́n ní torí pé wọ́n lò sáyé. bẹ́ẹ̀ni. ìwọ ló lè bá tiẹ̀ jẹ́ wọ́n lè sì lè tún tiẹ̀ sí. bẹ́ẹ̀ni. ó ní wọ́n ní. náà fi ní gbogbo tó kùnrin bóbìnrin bá ní kọ́sá mọ́ sí ìdí lọ́dọ̀ kọ́ ẹ̀ torí pé aká lọkùnrin tó bímọ fún. kò lè fún wàrà. àmọ́ lè da wàrà rẹ̀ nù. ó lè dànù ká tó di jọ́ tó yá tó tàn pa. ìyá tó bímọ ni wọ́n ní. òun lọ gbọ́dọ̀ mọ̀ pé àfiwọ́ 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 àfiwọ́. Allah. yanyan yayi nta kíá yayi mọ́mọ́ náà òsì lọ́jọ́ kulẹ̀. ṣe é jòkó èyí tó yá tó. n bá bí ogun wá àṣìjọ mi ẹ bá pàdé tọ́ ọba rí dá padà fún mi ọjọ́ ìbílẹ̀ la. ẹ dákun jàmá ìyá tó bímọ ni wọ́n ní. tí túmọ̀ sí pàwọn alálẹ́rú. ìwọ lọ gbọ́dọ̀ ṣe ju Ọlọ́run lọ. Allah. Allahu akbar. tamana ko ibadan nas àwọn obìnrin wọn ìwé sì dáhùn rú ẹ. àwa ni ibadallah àwọn ọkùnrin àwa làwọn ó sìn lọ́hùn. àwa lẹrú Ọlọ́run ẹrú tiwa làwọn. insha Allah àwa lẹ́yìn obìnrin ó sìn àwa. bẹ́ẹ̀ni bọkọ rẹ bá yọnu Ọlọ́run yọnu bọba bínú Ọlọ́run bínú ó bínú. tí gbogbo ayé bá sàdúrà gbà bá rẹ àti ìyá rẹ bá sàdúrà fún bọkọ rẹ ọba sàmì Ọlọ́run lè gbà. Ọlọ́run ó sọ̀rọ̀ ni. ìyàwó tó bímọ fún wa làwa ni òun lọlọmọ ń tẹ̀lé yín. wọn fi mọ wá sọ pé ntọ́ lẹ́rú lọ́lẹ́rú ìsẹ́ni tó wà lọ́wọ́ àwa. ṣé wá ṣe tèmi àbẹ́ ṣe tèmi. àwa ká ní ìyá tó bímọ fún ọ ní wọ́n ní. mo ti gbọ́ yín àwa la lẹ́rú ẹni ọwọ́ alẹ́rú ńkọ́. ó sera rẹ ó lè. àtà ìdá balaga aṣùdàrú ìyá ọlọ́mọdé wà balaga arba'ina sanata. ẹni tó lè pé kọ́ ọmọ rẹ̀ ó ní lárí ìyàwó ẹni ẹni tó lè ta iye ọmọ ẹ tó fi dọ́ máa dùn à ìyá tó bímọ ni. Allah. ó ní o. ẹni tó wà lè tọ́ iye tiẹ̀ náà ṣe wájú Ọlọ́run ọkọ ẹni. Allahu akbar. Allah. àbíkò yẹn ṣe báyìí Akramakumullah. kàkẹ́ ànábì gbogbo ń tà bá wà nìhun láyé inú tọ́lọ̀ wá héètì jù láyé ní jọrẹ ẹni lójú. dáwọn ha èyí tó fi kọ́ àwọn ẹ̀sìn gbogbo àwọn àfa tó fi kọ́ ń kà wọn ni pé ọjọ́ rẹ̀ lójú. ọjọ́ rẹ̀ lójú kẹsẹ̀ pé wọn níbi wọn lọ kí ló ní lówó tó fi lè pèrè àwọn ìmáàmù yìí. kálukú tẹ̀lé ọkì sòsòsò. ẹlòmíì kò dé ọ̀pá bìkan tí lónìí. dáwọn ha gbogbo àwọn rẹfẹrẹlì ń tẹ̀lé ọkì kí ló ní. ìwà ni. ojúwe kí wọ́n bí ọ̀rẹ́. ọwọ́ tó rẹ̀ bí dáadáa. ìyá tó bí ọ̀rẹ́ ajáre sí ọ̀la lọ́dọ̀ bàbá rẹ̀. Allah. ajátọ̀ yìí bá mo kí ọ kó oríire ìyá tó bí ọ̀rẹ́ ajáre fún ọlọ́dà bàbá tiẹ̀ náà. ìyá ṣiṣẹ́ lára rẹ̀ púpọ̀. bẹ́ẹ̀ méjì rí nu. àdúpẹ́. ẹ da púpọ̀. ẹ ti dáa jù. ẹ ọjọ́ra ẹ lójú. ọjọ́ra rẹ lójú. gbọ́n tí bàbá tó sàdúrà wílẹ̀ kan wọ́n ní bàbá yẹ kọ́ ọba jẹ́mọ̀ kan hànàhànà ni gbogbo ń ta wà mẹ́wàá náà ti kọ́ rú ẹ̀ àmọ́ wà wà kú wa kí ọ̀nẹ́ kọ̀ náà ọ̀wá jọra ẹ lójú. ọjọ́ra rẹ lójú. ọmọ kìlọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ṣe. kọ́dà bẹ́ẹ̀ bá jà fa tọ́ba jọra ẹ lójú gbogbo dẹ́rẹ́ tàn sí ìpè àkọ́lọ́ ọjọ́ tiẹ̀. àfi ká tó bẹ́ẹ̀ nka àdìsí sahih inú tẹ́lẹ̀ kẹta ń pè ní ahùláhi yuhibbuhumullah
Abu Hurairah ló gbà wá. radiyallahu ta'ala An Abi Hurairah radiyallahu ta'ala radiyallahu ta'ala anhu qala sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam yaqulu Ọlọ́run fi jara gbọ́ báyìí tá nàbí sọ báyìí. Nabi sọ. Inna awwala nas yuqda yawm al-qiyamati alayhi rajul istahada ẹni tọ́lọ́wọ́ kọ́ fàjà lẹ́rìí kìyàmà kó wọ́n sì dájọ́ lérí yẹ lẹ́nu tó kúkú sẹ́yìdì. ẹ lọ mú wa torí kù sẹ́yìdì ló kú. bàbá mọ̀dé fahuti abihi wọ́n mọ̀dé wájú Ọlọ́run fa'arafahu ni'amahu wọ́n wà fi gbogbo dẹ̀ra tọ́ yẹ kó ní gbogbo tó bá yẹ sí dáadáa wọ́n fi hàn. bó náà bá ti wá di báyìí fa'arafaha yóò ti dàmọ̀ kí tòun ní lóòótọ́. Allahu akbar. Qala Ọlọ́run máa bi léèrè fọmọ amilita fiha gbogbo ntọ́ gbá yẹrẹ sè kí ló torí ẹ̀ sí. kí ló torí ẹ̀ sí. Qala yóò wá sálàyé fọlọ́ jòkólẹ̀ qatalitu fika hatta istahaditu qatalitu fika hatta istahaditu mo jagun sójú náà ti wọlọ. mo jagun. títí gbogbo wàhálà tí ń ṣe lọ́sàn-án láàárọ̀ gbogbo ìjà tí ń jà kí torí wọlọ ni. Allah. mo fi wá di pé wọ́n pa mí mo kúkú sẹ́yìdì. Qala Ọlọ́run bá dẹ lóhùn. Ọlọ́run bá dẹ lóhùn. Kasabuta irọ́ lọ irọ́ lọ pa pa. ẹnu ẹ̀ ń sẹ̀jẹ̀ ẹnu ẹ̀ ń sẹ̀jẹ̀ irọ́ ni baba. akramakumullah. ọkẹ́ ní tí ó ṣe wàhálà fọlọ́ ní ti wà lìjẹ́ náà. ee. nbí alu ayé kan lónìí. bí a lò ó kàn yìí. Qala kasabuta Ọlọ́run ni irọ́ lọ pa. òkúrọ́ ni ó sì. irọ́ sì lọ pa. walakinnaka qataltali an yuqala jari'un. ṣebí gbogbo wàhálà tó sì jà tó ń jà káàkiri tó tèmi Ọlọ́run kó lè bá pè ọ́ lákìnní. kí wọ́n lè pọ̀ lágbára ni. ṣebí kí wọ́n bá lè pè ọ́ lágbára ni. wàá dúró èèyàn tí ń pa wọ́n lè pè ọ́ lákìnní. kí wọ́n sì máa yẹ ọ́. fọkọ́dí kí wọ́n ẹbí wọ́n sì ti wí. nígbà wọ́n ti lè wí tiẹ̀ tán. tiẹ̀ bù ṣe. la ilaha illallah. ẹni kúkú sẹ́yìdì nù. súnmọ́ amara bíi Ọlọ́run wà pàṣẹ pé ẹ mú fasuyiba ala wajihi wọ́n bá kó lẹ́sẹ̀. ẹ kó lẹ́sẹ̀ méjèèjì kó dojú wọlé. afa yọba dojú wọlé gbí hata hulikiya fi nari. ọ̀ya ẹ máa wọ kú ọ ẹ wọ lọ náà. la ilaha illallah. wa rajulun wọ́n tún mẹ́nìkan wọ́n jáde. tún mẹ́nìkan dé. ta'allama ntọ́ afa ọwọ́ ìmọ̀. ọwọ́ ìmọ̀ ó sì rí. ta'allama ilma ọwọ́ ìmọ̀ ó sì ọwọ́ rí. ìmọ̀ ó sì rí. wa allama wari òun náà tó fi ń kọ́ òun yẹn. náà tó fi ń kọ́yàn ọ̀dálẹ̀ kí ó lẹ̀ bí bá ń kọ́ ọmọ báyìí ọ̀bẹ wulẹ̀ ní tí ọmọ sẹ́gun. tí ọmọ sẹ́gun. wa qara al-Qur'ana a sì máa ké Qur'ani a máa tilawa dáadáa. ìsọ̀rọ̀ ohun rẹ̀ dùn. fawuti abi wọ́n tún mọ̀ náà wọ́n tún mọ̀ náà dé. fa'arafahu ni amahu gbogbo tó ń náà gba ẹsẹ̀ wọ́n fi hàn. wọ́n fi hàn. fa'arafaha yóò ti dàmọ̀ kété mi náà. àwọn náà mọ̀ pé yẹ̀sà wa náà la ṣe. summa qala Ọlọ́run máa sọ báyìí fama amilita fiha kí ló torí ẹ̀ sí. kí ló torí ẹ̀ ṣe ń tó ṣe ń gbà tó ń bẹ láyé. qala yọ wá wí báyìí. yà wà fọlọ́ lẹ́sì ta'allamtu al-ilma fika mo wáyé mà ń torí rẹ̀. mo sì kọ́ yẹn nítorí ẹ. wa 'allamtuhu ètò kọ́ yẹn torí rẹ̀ wa qara'tu fika al-Qur'an ètò ké Qur'an torí rẹ̀ tó ń ké fún Ọlọ́run. Allah. qala kazzabta. wọ́n bá tó ló kúrọ́ ni wọ́n náà orí tí o ṣe rí rẹ̀ ń bẹ̀ Ọlọ́run ni irọ́ ni wọ́n náà ń pa walakinnaka ta'allamta al-ilma li yuqala alim. káwọn èèyàn lè kíbò sí ipò ọmọ kéwú. ṣebí kò lè pè ọ́ láàfáàní. àfáàní mi. wọn lè pẹ́nu rẹ̀ dùn. àfáàní wa. àfáàní wa. àfáàní wa. bẹ́ẹ̀ mi dàgbò tẹ́ ẹ bá ṣe introduction lásán wàhálà bẹ́lẹ̀. ó tẹ̀ lé bínú kọ́ máa lọlé. lágbájá rí wa kọ̀sìkọ̀tì ẹ̀ kí wa. kọ́lá kò kóhùn rẹ̀ yàn. àwa ni ọ̀sàpọ́nlé. àwa náà kéwù. gbogbo ayé dààmú pé àfáàní yà. ọwọ́ rí àwa kọ̀sàfihàn wa. àwa ni kọ̀sàfihàn wa kọ́ mẹ́mẹ́ kọjá yọmọ kọ́ mẹ́mẹ́ wa qara'ta al-Qur'ana o tún kọ́ Qur'an lóòótọ́ li yuqala huwa qari ebi ká ilé pé òun rẹ̀ dùn ni. bàbá ni yìí tìlà wa bí ọba ké Qur'an tẹ́ kì í jáde sí yẹn lóòjọ́ ibi tó fẹ́ ká yí wí náà nù. wọ́n sì ti wí. faqad qila wọ́n ti wí nígbà wọ́n ti lè wí tiẹ̀ tán. summa amara bihi Ọlọ́run ẹ mú òun náà ẹ kó lẹ́sẹ̀ méjèèjì. fasuyiba ala wajhihi wọ́n bá kó lẹ́sẹ̀ wọ́n bá kó lẹ́ gbí hatta hulikiya fin nar. ẹ wọ́ òun náà lọ́nu náà ẹ wọ́ ẹ sì wọ́. wa rajulun o tún mẹ́lẹ̀ mi jáde wasa Allahu alayhi Ọlọ́run gbà láàyè nínú ìlú ọgbà aláyè gan wà á tó ahun min asnafil mali kullihi gbogbo ọ̀nà owó lẹ́yìn lọ́lọ́run kùsì lọ́dọ̀ tí máa ní. ó ní dọ́là ó ní hero ó ní pásítálì ó ní ríálì gbogbo owó ayé ó ní kọ́ra ó ní náírà tiwa náà. ó tún ní ìtàn náà nílẹ̀ ẹ̀kú tọdún sí ń jẹ́ sẹ́fà ó ní náírà gbogbo ẹ̀ ló ní. ṣèkàn mí gbogbo ẹ̀ ní ná. àfáàyí fọwọ́ ti yà bí wọ́n mọ̀ náà di. Allah akbar. fàràfàhù ni àmàkù gbogbo tó náà gba yìí rẹ̀ sí wọ́n fi hàn. wọ́n fi hàn. fàràfàhà yóò dàmú kọ́ ọ̀nà lásì. olórí pàwọ́ lásì yìí. summa qala wọ́n ma bilérì. fama amilta fiya kí ló torí ẹ̀ sí. kí ló torí ẹ̀ ṣe ń tó. qala ma taraktu
min sabilin tuhibbu an yunfaqa fiha illa anfaqtu fiha laka. Allah. Fibi kan lẹ̀ tí ó dùn mọ́ wọlọ́n kéèyàn náwó sí bí ẹ̀sìn tí wọ́n ná sí. gbogbo ẹ̀ ní náwó sí. Fibi kan lẹ̀ máa kẹ́mi sí mòlúdi wọ́n dáhùn máa kẹ́mi sí lọ́tì máa sí wọ́n dáhùn kò sí tẹ́gbẹ̀mí sí ni wọ́n náwó sí. gbogbo tí wọ́n ṣe náà torí wọ́lọ́ ni qala kasabta. òkúrọ́ ni ọ́. ọlọ́wà ni irọ́ ni wọ́n náà ń pa. òkúrọ́ ni irọ́ lọ ń pa. walakinnaka fa'alta liyuqala huwa jawwadun. sẹ́mi tó ń torí ẹ̀ ṣe ni pé kí wọ́n lè pè ọ́ ní ọlọ́rin. ìtọ́ rẹ̀ alájí bí ọba ti fún wa lówó tó ọba àná sì tó mú wáyé dàbí yẹ kó fún wa lómi ìmọ̀. kó fún àwọn olówó mọ́sálásí tí wọ́n dákọ̀ ẹ̀ ìmọ̀ mọ́ ṣe kú èrì. bọ́n ọba sponsor program pẹ̀lú rédíò tó ọba dákọ̀ rẹ̀ kán polówó ọjà rẹ̀ ò ní sèmi ìmọ̀. ò ní sèmi ìmọ̀. La ilaha illallah. sẹ́mi tó ń sórí ẹ̀ ṣe nù fàkàdé kìlà wọ́n sì ti wí. nígbà wọn ti wí ntẹ̀ jí tán láyé. Yanya. o ti gbẹ̀sán tó yẹ kó. sọ́mà amara bíi ẹ mú òun náà kó lẹ́sẹ̀. faso yìí bá ala wájú yìí òun náà bá dúró wọlé gbìn. ẹ fìdí tí àlẹ́ lẹ́yìn máa wọ́ ọ lọ. sọ́mà kólé kí a fi náà rè wọ́n fi lọ wọ́ sínú náà. wọ́n wọ́ kú wọ́ sínú. rawahu Muslim. Muslim lọ́gbà wa àdìsí ọ̀hún sì fẹsẹ̀ rinlẹ̀ dáadáa. Allahu akbar. ọ̀rọ̀ ni. Kabira. Allahu akbar. Allah. Allahu akbar. Ọlọ́run mú ẹ lọ́mọ ni Alhaji Abdul Fatai da Wahab ó bùn ẹ ó bùn ẹ. njẹ́ tó bùn bàbá àwọn tó bùn bàbá rẹ̀ náà níwọ̀ náà tó sì bùn ìyá tó bí ọ níwọ̀ wọn mọ̀ kí bó ti jẹ́rìí wọn mọ̀ pé bó ti rí láyé ni. afún ẹ lọ́mọ ni o bí ó ti dọ́mọ nbẹ lọ́wọ́ rẹ̀ àtìyàwó rẹ̀ ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ àtòbí ẹ. bí ó ti dọ́mọ nbẹ lọ́wọ́ rẹ̀ tó gbogbo ẹ̀ náà là fún lọ́mọ bẹ́ẹ̀ ọlọ́nìkan lọ́ba tó yé ọba ti fún yàn lọ́mọ olóyè afẹ́lómi wéré kò sì ní mọ̀ njẹ́ ọ̀kọ́ mọ̀ èyàn ò ní mọ̀. afẹ́lómi ladiji kò ní mọ̀ ò ní mọ̀. afẹ́lómi lẹ́lẹ́wọ̀n kò ní mọ̀ ọmọ inú wí báyìí rò lẹ́lòmíì bí. afẹ́lómi afáyí afẹ́lómi lọ́mọ tí ń bọ̀ wá bá bàbá rẹ̀ jẹ́ àtìyá kò sì ní mọ̀ tí ò ní já wọn lè jáde mọ́. asifẹ́lómi lọ́mọ tí ń bọ̀ wá jẹ gómìnà wọn ò ní mọ̀ wọn ò ní mọ̀. ní àwọn gbà wọn alájà gbà lọ́wọ́ táwọn náà ń bẹ bí wọn bẹ ti gbọ́ ọmọ lọ́wọ́ yìí wọn ò mọ̀ ń jọ́ náà wọn ò mọ̀. àwọn baba alágége jọ gbé wọn lọ́wọ́ wọn ò mọ̀ wọn ò mọ̀. baba tẹ̀jírí jọ gbé wọn lọ́wọ́ wọn ò mọ̀ wọn ò mọ̀ ń jọ́ náà. baba alágbàjì jọ gbé wọn lọ́wọ́ wọn ò mọ̀ wọn ò mọ̀. ní àwọn gbẹ̀mí kékeré yìí náà lọ́wọ́ ń jẹ́ àwọn kí Sannu Sheu ní bọ̀ tẹ́nìkan ò jẹ́rú ẹ̀ rí. wọn ò mọ̀ wọn bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ni èèyàn lè máa jẹ́ Sheu àmọ́ kò sí Sannu bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọn ò mọ̀ ń jọ́ náà wọn ò mọ̀. wọ́n sá tọ́ ní tọ́ pé ọlọ́run jọjọ tiẹ̀ jọjọ tiẹ̀ ó sì jọ. wọn ò fi sanwó sọlọ́run La alhamdulilayi. ilaha illallah. má kẹ́ ní kẹ́kẹ́ pẹ́ ká tó rí má sì kẹ́ kẹ́kẹ́ má fọwọ́ kama mi má sì kẹ́ kẹ́kẹ́ wọ́n ló ní ẹ tọ́ ní tọ́pọ́lọ́ ló ní ẹ bọ́lọ̀ ń tọ́. ẹ bọ́lá òun tọ́ kó lè bá a di tí. Walaitaka tahalu. Walaitaka tahalu. ha Wala anamu mariratun. ẹ̀yà fa wàlẹ́ yìí takata halo. Walaitaka tahalu. Wala anamu mariratun. afa kan fọra rẹ̀ ti sọ́dọ̀ Ọlọ́run báwọn ọ fọra rẹ̀ ti sọ́dọ̀ Ọlọ́run ó fi lọ́nà lọ́wọ́. Walaitaka tarda. Wala anamu gidabu. afa àtọ́jà Akramakumullah. wàlẹ́ yìí takata halo. Walaitaka tahalu. ha Wala anamu mariratun. afa yìí. Wala itakata alu. Wala anamu mariratun. wàlẹ́ yìí takata ridọ́ wàlẹ́ àná amú gidọ́bù. Wala itakata ruda. Wala anamu gidabu. afa yìí Baba. wàlẹ́ yìí takata halo ọmọ se. ó ṣe Wala itakata halu. ìwọ Ọlọ́run pàṣẹ pé kó máa dùn fún mi oní ọmọ dùn. Wala anamu mariratun. àwọn èèyàn wà lọ kókòrò wọn ní ayé rẹ tọ́lọ̀ ní kó dùn àwọn onígbà fi kókòrò tálẹ̀ yìí. Wala itakata ruda. Wala anamu gidabu. àfa yìí Baba. wọ́n bá yẹ kí bá ti páyà àwọn àjẹ́ nílẹ̀ káàró òjìrì la bá páyà Ọlọ́run wà láyé eléyìí bú kò ní sí kò ní wọn. sí eléyìí ibú máa mọ́ ń bo. Wala itakata halu. Wala anamu mariratun. kọjá àfa mi nǹkan ní kọ́ máa ń géwú. kọ́ máa ń kẹ́ kí ni adé yá kan bẹ́ẹ̀ ń lé wa ara ń fún mi sí. Wala anamu mariratun. anibọ́lá masalasi wa èmi ìjọba màkì mọ̀mọ́ kéwú. Èmi ẹ̀jẹ̀ Wala máa- anamu mariratun. Wala itakata ruda. Wala anamu gidabu. àfa lọ́mọ ṣe ìwọ Ọlọ́run ní kọ́ máa dùn fún ẹnìkan wá ní kòkòrò fún mi ò kíá. Wala italladhi bayni. ń bọ̀ wàlẹ̀ yín tágàtà rí dọ́ wọ́n ànámú gidọ́. Wala itakata ruda. Wala anamu gidabu. bí wọlọ́n bí ni wọlọ́n bá ti yọ sí mi tọ́ bá ti yọnu sí mi tí wọlọ́n bá ti tọ́ bá ti lọ́ọ́ fẹ́ mi tọ́ yọnu sí mi wọ́n lé ànámú gidọ́ bẹ́ẹ̀ bá lè bínú kọ́ máa bínú. kọ́ máa bínú kí bínú apá Wala ọ̀gbọ̀n. itakata ruda. Wala anamu gidabu. wàlẹ̀ yín tàlẹ́ Wala italladhi bayni wa baynaka amirun. bẹ́ẹ̀ni mi
àtọ́lọ́run bá ti dúró dáa báàrin èmi àtọ́lọ́run bá ti ṣe déédéé tí ó yẹ n ò kí àyókù mọ́. وليت الذي بيني bẹ́ẹ̀ àárín èmi àtọ́lọ́run وبينك آمر bẹ́ẹ̀ni èmi àti rẹ̀ tó bá ti ṣe déédéé ọlọ́run tí ó bá ti yẹ tí nǹkan kọ lù ọ́ tọ̀ fún mi lẹ̀ pọ̀ fẹ́ mi mọ́. وليت الذي بيني وبينك آمر báàrin èmi àtọ́lọ́run bá ti dúró dáa wa bayna al-alamina kharab. وبيني وبين العالمين خراب. àbáyé kí gbogbo ayé kọjú mi káwọn ọmọ kókó dogun kọ́ dọ̀tẹ̀ láàrin mi wọn ń wò kíá wọ́n láwọn ọba mi kí ṣe gbogbo mọ́. ayé ojú ogun kọ mí kí Ọlọ́run sáà bí máa bá Ọlọ́run mi bá ti ṣe. kọ̀ mí ìfìyókùlẹ̀ ó ti tán. fìyókùlẹ̀. إذا صح خلق المرء صحت سنونه. ìsàsọ́hà kí ló pé. إذا صح خلق المرء صحت سنونه. bí wà ìdábà ǹdẹ́dọ́ ọ̀dẹ̀ wà bí. إذا صح خلق المرء sọ́hátì. صحت سنونه. bí wà èèyàn bá ti da bí wà rẹ ti da èròǹgbà rẹ ó da ọ léròǹgbà tí ọ̀dà sí yẹn yìí. إذا صح àfa yìí. baba خلق المرء bàbá tí ẹni tí ń gbé kéèké ó tó bàjẹ́ òun gan ọ̀dà níwà tẹ́lẹ̀. ọ̀dà إذا صح bí wà èèyàn bá ti da ní àrò ní da. bẹ́ẹ̀ni إذا صح ànígbà gbogbo àdúgbò yóò tó bàjẹ́ o. gbogbo ẹni ẹ bá rí tó dúró tó ní kọ̀sẹ́ni tí ń wọlé kan lábùkù bẹ́ẹ̀ bá wọlé wọn kọ̀sálà kan lé ń bẹ̀ ni. إذا صح خلق المرء má fi wò tí ń ṣe é lẹ̀. صحت سنونه. àfa bí wà ẹ̀dá bá ti da àníyàn rẹ̀ ó da. صحت سنونه. alága jòkó nínú. baba bẹ́yàn ọba rí baba búrí kò lè mọ yìí baba rẹ. ee àfa yìí. baba bẹ́ẹ̀ bá rí bàbá abúrí. kò ní mọ yìí baba tó rẹ. la ilaha illallah. وليت الذي بين التراب فوق التراب تراب. àfa àtọ́gà. ẹ ní sí òfò. إذا صح خلق المرء ajata ìbàdàn dé. صحت سنونه. ajata ìbàdàn dé. وليت الذي فوق التراب تراب. ìsá sọ́ha kúlùkùlì mọ́. إذا صح خلق المرء. bàbá ìmáàmù ńgbà ìwà ọmọ yìí dà ńgbà ọlọ́wọ́ fún àfa èròǹgbà rẹ̀ dà sí gbogbo wàhálà àfa. ó ti dáa jù. ńgbà tẹ́lẹ̀ rẹ̀ tọ́lọ́wọ́ sàn lẹ́sẹ̀ wá rí ó fún níyàwó tó dà. ìwà sí kan ní. إذا صح خلق المرء àfa yìí. baba صحت سنونه. ńgbà tọ́lọ́ lóò ní sàgbákò ó fún olóbìnrin tó ó dà. fún un lóbìn tó dáa. صحت سنونه. àfa bí àìsàn sáájú mọ́ dàrí sẹ́wọ́n mẹ́kọ́ rárá. iná kọ́. àfa yìí ẹ yí bọ́mìnrin bá padà. dà bàbá lóbìnrin tó bá dà ọ̀dà nítorí ọmọ ẹ̀. ọ̀dà nítorí ọmọ ẹ̀ ní baba. bọ́mìnrin ọba dà kọ̀ dà nítorí ọmọ ẹ̀. ọ̀dà nítorí ọmọ ní. àwọn ọkùnrin kan ti ṣáájú obìnrin la fún àmọ́ wọ́n ṣe rí ibú. wọ́n ṣe rí ibú إذا wọ́n ṣe mọ́. صح خلق owó ọpẹ rẹ ní. المرء صحت سنونه. owó ọpẹ rẹ lẹ ń sẹ́yìn. وليت الذي فوق التراب تراب. àfa yìí baba wa professor ebo tí ma sọ ẹsà kàtí kò mbẹ. baba wa professor ebo tí ma sọ ẹsà kàtí kò mbẹ. sẹ́ẹ̀ mọ̀ pé ọmọ ọlọ́mọ tí ń sunkún sí bàbá ń bá bẹ́ẹ̀ rín ní rín. la ilaha illallah. إذا صح خلق المرء صحت سنونه. وليت التي فوق التراب تراب. àfa àtọ́gà ẹ ní sí àgbákò bí àgbákò ní àìsàn sẹ́yìn. sáájú mọ́ dàrí sẹ́wọ́n mẹ́mí ọ̀gbásẹ́. àwọn ọ̀gbá إذا صح خلق المرء obìnrin bẹ̀rẹ̀ fìràdò sẹ́rí ibú. صحت سنونه. obìnrin àgbákò la fún nuwa sẹ́rí ire. صحت سنونه. obìnrin àgbákò la fún lútù sẹ́rí ire. صحت سنونه. bọ́bìnrin bá da ọ́ da nítorí ọmọ ẹ̀ bọ́bìnrin ọba da kọ̀ da nítorí ọmọ ẹ̀. صحت سنونه. àfa yìí. وليت الذي فوق التراب تراب. ìsá sọ́ha إذا صح kúlùkùlì mọ́rí. خلق المرء صحت سنونه. àfa wa Abdulfatai dan Wahab. àfa yìí baba nígbà tó da fún ẹ lóbìnrin tó da ìwọ lọkọ da njẹ lẹ pàdé náà. njẹ́ ò lẹ pàdé náà ìwọ lọ kọ́kọ́ dáa. sábà kí n gbà tíyàwó rẹ nílẹ̀ wà ń sọ sídìí rárá. sùrẹ́sùrẹ́ bẹ hànà mutu àbá. kàkà nabi baba ajakebe I'm successful person there is a almighty Allah. Allah. إذا صح خلق المرء baba professor ẹ̀dá kẹsà kàtí mi ìbò mi o. صحت سنونه. àfa yìí baba gbọ́n tí mo wí sẹ́. kílẹ̀ wí. behind successful person there is a almighty Allah. baba professor lẹ wọlé. sọ̀ngbọ́ Baba. bẹ́ẹ̀ bá rí ìgbẹ́lẹ́gbẹ́já sọ̀sẹ́ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ lọ́yìn rẹ̀ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ késo mi. إذا صح gómìnà bá da ọ̀dà nítorí ọmọ ẹ̀ ní. خلق المرء gómìnà bá da kọ̀dá nítorí ọmọ ní. صحت سنونه. gbà tọ́lọ̀ ní ká níyàn rẹ̀ da àfa ìwà rẹ̀ dẹ ọlọ́run wá fà níyàn rẹ̀ tí. صحت سنونه. dédé ntọ́ fẹ́ nu ọlọ́run fi tì ọ́ lóbe. صحت سنونه. nígbà tí wà tiẹ̀ náà da ọlọ́run fà níyàn rẹ̀ àníyàn rẹ̀ da ọwọ́ fún ọlọ́kùnrin tẹ́ ẹjọ́ jọra yín. صحت سنونه. àti
tọ́da àti tí ọ̀dà wọ. وليس الذي فوق التراب تراب. gbogbo tí bẹ́ẹ̀ lókè ìpẹ́ ìpẹ́ àfẹ́ yóò padà di yẹ̀pẹ̀ náà ni. yóò di yẹpẹ. ọgbọ́sẹ̀ àti tọ́da àti tí ọ̀dà yóò padà di lẹ́nu. yóò padà di lẹ́lẹ̀ náà ni. afanu ọlọ́run ayé bẹ̀lẹ̀ ayi bẹ́ẹ̀. afalibarika nabi ayé bẹ̀lẹ̀ ayé bẹ́ẹ̀. adesi nana kọlọ wosọ mọ náà. ẹ sáábì jàmbá. àmín. bẹ́ẹ̀ ti da yìí ọlọ́mọ jẹ́ pé ntọ́jà lára ní tí ò ní da ọlọ́jà lára Àmín. yìí ntọ́jà lára yìí ọlọ́run jọ jẹ́ ntọ́ da. àmín. wọ́n bá wà lájẹ́ àgbẹ̀ lọ́dọ̀ àmín. ọlọ́run ọlọ́run gba àwọn ẹni ọlọ́run lọ́dọ̀ ọlọ́run Àmín. ọlọ́run ní bàyí ní wàjẹ́ àmín. ọmọdé lọ́rọ̀ wọn ń dàrú ọlọ́run ní sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ àmín. ọlọ́run ní fìkà gbà kan lọ́wọ́ yín àmín. kò ní torí pé ọmọdé kọ́ mọ́ kọ lọ Àmín. kò ní mú Àmín. ìyàwó náà lọ Àmín. kò ní mú yín lọ pẹ̀lú ògùn ọlọ́run Àmín. yóò fi yín sànú àgbàlagbà jálẹ̀ Àmín. wàlà amínà Àmín. kàkà nábì Naam. ha àwọn ìmọ̀dáwà kàkà pé bó lẹ́ máa dá. bíi ti máa dá ni pé ha ọ gbogbo ni máa dá bó lẹ́ máa dá mo ti béèrè. ha wọn ní ọlọ́run lówù lọ́dá ọwọ́ ọlọ́run lọ́dá ẹ lọ́lá lọ́dà ẹ lọ́lá. alábòsí ẹ̀dá kan ń pẹ̀ gan ń pẹ́ gan. sọlọ́run ní sọlá ní àbí bàbá wọn. sọ́láhùn ní sọ́lá ní àbí bàbá. sọ́láhùn ní sọ́lá àbí bàbá wọn. kàkà nẹ́bí bàbá o ti jẹjẹrẹ tó fi gbé e ní. ó ti yá. olówó ń kó òjò nítorí ọmọ ni nítorí ọmọ ni. ọlọ́lá ń kọ́lá jọ nítorí ọmọ ni nítorí ọmọ ni. ọlọ́run ń kọ́rọ̀ jọ nítorí ọmọ ni nítorí ọmọ ni. sebitali ka sálẹ̀ mi tí ò ní táwọn ní kankan kankan. èmi náà ń gbìyànjú kọ́ máa lẹ̀ dandan ni kọjọ ọjọ́ mi. mi ọmọ tí mo bí èmi ọgọ́ ọmọ mi ọgbọ́dọ̀gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ọlọ́run má bùyìn lọ́mọ burúkú. ọmọ tí ó tọ́ ti yá pẹ̀lú bàbá sáà tí ó máa bù wá lọ́mọ bánú jẹ́. ń bọ̀ ní tí mo fi ní kẹ́ ẹ tọ́ ma yín torí ọlọ́run jìbìrìlù wà bànú Muhammad sallallahu alaihi wasallam. wọ́n sọ ma ẹ kiri ẹ kàn bẹ́ẹ̀ ẹ má bínú torí ọlọ́run ẹ náà ọ̀rọ̀ bá dùn ẹ fọ̀rọ̀ ọlọ́run ni. ẹ dákun bàbá. ọba yẹn má mú ẹ àfikẹ́ ẹ má bínú fa. àbíkẹ́ ẹ fẹ́rí jìn ẹ mójú kò fún wa bàbá. ìwọ̀n ń bi ànábì lédè pé akhbirni ani sa'a awa ní ọ̀rọ̀ inú àdìsí ànábì wa ni mal mas'ulu anha bi alama mina sa'ili wọ́n fọ ọ̀rọ̀ níbọ̀ mara wọn lọ́wọ́ wọ́n ń fa mọ́ra wọn lọ. nígbà tí ọmọ wa sàlàyé àtibọ̀tán ayé bọ́ba ti lè dé àlìkàmàdé ọwọ́ ni à ń tẹ̀lé dalẹ̀ àmọ́tú rọ̀bátàhà. anta lidala amatu rabbataha. bẹ́ẹ̀ bá ti lo ayé kan bíi pé ẹrú bìnrin gbogbo ayé mọ̀ akírun ni ẹ̀kọ́ ló tẹ̀lé bẹ́ẹ̀ yẹn ni olójú ti púpọ̀. nígbà tí ọwọ́ bí mọ ọwọ́ bí ọ̀gá ẹ̀ lọ́mọ. la ilaha illallah. sẹ́yìn mọ bí ọ̀gá ẹ̀ lọ́mọ ni. bẹ́ẹ̀ ni kọ́ ọmọ ojú yẹn lọ lálẹ́ bàrẹ́kà kọ́ lọ́gá o gbogbo ọmọ tẹnu ọba ti ka lọ́dọ̀ ìyá rẹ̀ láyé ọ̀gá ìyá rẹ̀ ni. ọmọ tí ń kìlọ̀ fún bàbá ẹ̀ tí ń fún yẹn wọ́n ní. ọmọ tí ń fún ìyá rẹ̀ ní wọ́n ní ọmọ tí ń kìlọ̀ fún bàbá tí ẹ̀. ń kìlọ̀ alájì tán bá bí rẹ̀ wá sulé lálẹ́ yìí. afa yìí bàbá. ńjọ́ tóbìnrin bá ti bímọ tẹnu rí ọ̀ka kọ́mọ rẹ̀ ó gbowó lọ́wọ́ rẹ̀ kó tó bọ̀ pọn mi kó tó bọ̀ pọn mi. ọmọ tó bí kọ́mọ pé kọ́mọ tiẹ̀ kọ́kọ́ kọ́mọ dáhùn. pé wá àtọmọ rẹ̀ kalẹ̀ parí ìjà fún lágbóolé a ní ẹ sábà ń bẹ Latifa. ọ̀dà ìyá ọmọ kẹta ẹ sábà ń bẹ̀ ẹ sábà ń bẹ. ẹ sábà ń bẹ̀. ọmọ náà máa wá fọ́ọ̀mù tí ẹ bá yẹ pé ti yín alájì wò ní gbà. àfa yìí bàbá. ńjọ́ tí kálukú bá ti bí bẹ́ẹ̀ lọ́mọ mọ̀ kó àtibọ̀tá ayé tiyín ti dé lé ó yín ti dé ó ti dé ó ti ṣẹlẹ̀ sí káàtì yín. àtibọ̀tá ayé tiyín ti dé lọ́dọ̀ ilé tiyín tí nù tọ̀dọ̀ yín ti à dé ń nù. tẹ̀lé dàlẹ̀ àmọ́tú Rabbataha. ó àfa yìí Bàbá. kálukú wa lọ́wọ́ tó bí lọ́kùnrin ẹ lọ́wọ́ tẹ bí ló jẹ́ ti pàrẹ́ ká ni ṣe bí pàrẹ́ bá kọ́ ọmọ rẹ̀ amúgbó bí pàrẹ́ bá kọ́ ọmọ rẹ̀ aditọ́ọ̀gì bí pàrẹ́ bá kọ́ bí màrí amutí. pàrẹ́ bá kọ́ ọmọ rẹ̀ adọlọ́tì bí pàrẹ́ bá kọ́ ọmọ rẹ̀ adẹni wọ́n ń ṣépè fún àfa ẹlẹ́mìtì àfọmọ rẹ̀ ṣe bá àdínnísì tábà lè fẹjọ́ ọmọ rẹ̀ sọ àtìtọ̀ ilé tó ẹ gbọ́ kí Alhaji ẹ ṣe gbọ́ tí láàrin wájú ṣe láyé wájú wo láàrin wájú kan náà kí ló ṣe ọkàn mágàjì lábùkù mágàjì ló tó ṣé kọjá lè kọjá lè kò sì búyàn bẹ́ẹ̀ ni ọgbà wọn létí ni Ọgbà wọn létí. ṣé kè gún wọn Kè gún wọn. yóò padà gún wọn kí ló dé òun gangan mọ̀ pé wèrè lọmọ tóun bí bẹ́ẹ̀ ni àmọ́ bẹ́ẹ̀ yàn bá tọ́ kì í tọ́ yàn bẹ́ẹ̀ bá tọ́ kì í tọ́ jẹ́jẹ́ rẹ̀ ni máa ń lọ òun mọ̀ kéwèrè lọ́mọ òun àmọ́ yà bá tọ́ kì í tọ́ yàn jẹ́jẹ́ rẹ̀ ni máa ń lọ. à ń tẹ̀lé dàlẹ̀ àmọ́tú Rabbataha. bẹ́ẹ̀ bá ti bí n ti parí ọ̀ká òun o ti bí ọ̀gá àtibọ̀tán lé etí lọ́dọ̀ tiẹ̀ ti dénú. Allah. àfa yìí Bàbá. ọmọ tẹ́ bí ọlọ́run ní fi hàn yín lé mọ̀ àmín. ẹ má tọ́ ní tọ́jọ́ hàn yín lé mọ̀ ẹ má tọ́ ní tọ́jọ́ hàn yín lé mọ̀ ẹ fi bẹ̀rù ọlọ́run tọ́ ni ọlọ́run má bùn yín lọ́mọ burúkú lọ́mọ burúkú ọmọ tí ó gbọ́ tìyá pẹ̀lú bàbá sátìyá máa bùn wá yín lọ́mọ bánú jẹ́. dandan ní kọjọ kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọgọ ọmọ mi ò gbọ́dọ̀ gọ ọmọ tí ó bá jọ mí ìyá
bẹ̀rẹ̀ kò ní bágùn tẹ̀já wọlé kò lè dùn yàn bọ́mọ nìyẹn já wọlé wọn lọ́kọ̀ bí ẹran. dandan ni kò jọ bí ọmọ tí mo bí èmi ò gbọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gbọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ewúrẹ́ jẹun tán aṣẹ́nu mìírí 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 aṣẹ́nu mìírí bàdí ẹ̀jẹ̀ ń tàn abẹ́nu nulẹ̀ ọlọ́run máa ṣe wá láláyé mo. dandan ni kò jọ mí ọmọ tí mo bí èmi ò gbọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gbọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ ẹyẹ ò lè sọ tí ó sàn yá rẹ̀ kó dàgbà kó fò lọ sóhun lẹ́sẹ̀. dandan ni kò jọ mí ọmọ tí mo bí èmi ò gbọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gbọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. òṣòdókun dúró kọ́mẹ́lẹ́rù ajé òdòṣà dúró kọ́mẹ́lẹ́sàn ìgbàlẹ̀ náà fi ń tún lẹ́ẹ̀lẹ́sẹ̀ ọlọ́run tún wá ṣe kó má bá wa jẹ́. dandan ni kọjọ́ mi ọmọ tí mo bí èmi ọ̀dọ́ ọmọ mi ọ̀gbọ́dọ̀gọ́ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. gbogbo ẹni tí a ní tó fẹ́ wá dénú sáà tí ó dákún máa wàhálà wọn ká má dààmú dàbò kórè wá tó dé. kàkà nẹ́bì gbogbo tó wí ọlọ́mọṣà gbà síbẹ̀. àmín. ọlọ́run kò sì jórí bẹ́ẹ̀. àmín. ọlọ́run àfa àlọ́dọ̀ ọlọ́run. àmín. ọlá amínà. àmín. ọlọ́run ní sọmọ yín lábẹ́ ikú ọmọ. àmín. kò ní ṣe lábẹ́ ikú kéke. àmín. kò ní ṣe lábẹ́ ikú àgbà. àmín. kò ní ṣe lábẹ́ ikú tá a gbé sí. àmín. kò ní ṣe lábẹ́ ikú tí ò ṣe gbé sí. àmín. ọlọ́run àfa àlọ́dọ̀ ọlọ́run. àmín. ọlá amínà. àmín. ọlá amínà. àmín. ọlá amínà. àmín. ọlá amínà. àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọmọ tó ń wọ́n lọ́wọ́ ṣe. àmín. ọmọ tó wọ́n bẹ́ẹ̀ lọ́nà wo ọmọ tó ń wọ́n lọ́lọ́wọ́ ṣe lọ́wọ́ ṣe. lọ́nà wo dọ́n tí mo wí dáadáa. èwo lọ́mọ tó wọ́n. ọmọ tá n kó yìí o ọmọ mọ́tò èmi mú ni túmọ̀ ẹ̀ lọ́dọ̀ ọmọ tó wọ́n ọkọ̀ mọ́ ọgbọ̀rọ̀ sọ́fún. èmi náà ti mọ̀ mo ti wí mo ti gbọ́. kò tiẹ̀ mọ kéwù ni. ọmọ tó wọ́n lọ́wọ́ ṣe subhana rabbika. rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin. ọlọ́run má bùn yín lọ́mọ burúkú. lọ́mọ burúkú. ọmọ tí o gbọ́ tíyá pẹ̀lú bàbá sátìyá máa bùn wá lọ́mọ bánú jẹ́. dandan ni kọjọ mi ọmọ tí mo bí èmi ọgọ ọmọ mi ò gbọ́dọ̀ gọ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. kéwúrẹ́ já wọlé ṣe bẹ̀rẹ̀ kò ní bágùn tẹ̀já wọlé kò lè dùn yàn bọ́mọ nìyẹn já wọlé wọn lọ́gọ́ bí ẹran. dandan ni kọjọ mi ọmọ tí mo bí èmi ọgọ ọmọ mi ò gbọ́dọ̀ gọ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ewúrẹ́ jẹun tán aṣẹ́nu mìírí 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 aṣẹ́nu mìírí bàdí ẹ̀jẹ̀ ń tàn abẹ́nu nulẹ̀ ọlọ́run máa ṣe wá láláyé mo. dandan ni kọjọ mi ọmọ tí mo bí èmi ọ̀dọ́ ọmọ mi ò gbọ́dọ̀ gọ ọmọ tí ó bá jọ mí ìyá ẹni ẹbí. ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ.